إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Aki gbogbo mùsùlùmí, assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a máa sọ lénìí yóò máa lọ sí bí ìran bí ọ̀rọ̀ bíi mẹ́ta àbí bíi mẹ́rin. Ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ nínú ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ò lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn torí pé bẹ́ni tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ bá sọ ọ̀rọ̀ ẹ̀rí nínú ọ̀rọ̀ ẹ̀sìn, bídíà ẹgbẹ́ rẹ̀ tí ń bẹ lára rẹ̀ nì yóò máa tà á sárọ̀ lára nǹkan tó bá sọ. Aburú ibi tó wà, ìṣesí ibi tó wà yóò máa lapa nínú ọ̀rọ̀ ẹ̀ nínú nì. Màá wá sọ̀rọ̀ lórí àfáà Kọmọrùdín Yunus Akórèdé àti bàbá dárù yìí, àfáà Imran Ẹlẹ́hàá, pẹ̀lú ṣètọ́nù tó wà láàrin wọn tí ń dá gbogbo àwọn kòsòmọ́tì yìí kalẹ̀ pẹ̀lú ohun tí ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ níyẹn Saheed Shittu. Òun ní ṣètọ́nù àárín gbogbo wàhálà tí ń lọ ní àárín gbogbo àwọn àfáà yẹn nísìnyí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Màá wá sọ ọ̀rọ̀ ránṣẹ́ sí àfáà Dr. Agbolúadé Najimudeen Agbolúadé Alimadani ní alákọ̀ọ́bọ̀ àfáà yẹn. Màá wá páàsì mẹ́sàgì náà sí àfáà Ẹ̀sà Òkè. Mi ní mú lọ́tọ̀ọ̀tọ̀, ń kó gbogbo ẹ̀ pọ̀ tí kálukú máa mú ti tu ẹ̀ nínú ẹ̀. Tásìkò bá gbà mí, mo lè wá máa yọ lọ́tọ̀ọ̀tọ̀ ńgbà náà. Ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́, a ti mọ̀ pé ẹgbẹ́ nù Ìsìláàmù náà pé ńkọ́ kò sí nínú ẹ̀sìn. Allah ní kí ni o, ká má ṣe ẹgbẹ́, ká má dá ẹgbẹ́ lẹ̀. Nígbà tá Allah ń sọ̀rọ̀ f'Ànábì Muhammad, Allah wá sọ̀rọ̀ ríbi wá ní wala takunu minal mushrikin, gbogbo àwa mùsùlùmí. Allah ní kí ni o, àkáwà náà ẹ má pẹ̀lú àwọn ẹlẹ́bọ, ẹ má jọyìn ẹlẹ́bọ, ẹ má dẹlẹ́bọ. Ó wá ní minal ladhina farraqu dinahum. Àwọn ẹlẹ́bọ làwọn tí wọ́n ṣe kí ni o, àwọn tí wọ́n split ẹ̀sìn wọn. Ẹ̀rí tí wọ́n ṣe kí ni o, tí wọ́n split ẹ̀sìn wọn. Ẹ̀rí kánù ṣíyàn, ẹlẹ́gbẹ́ ni wọ́n ti di sect, àwọn sect ni wọ́n. Ẹ̀rí kullu isbin bima ladayhi farihun, kálukú wọn ẹnìkankan wọn ni wọ́n sọ pé ẹgbẹ́ tèmi ló dáa, kálukú ń pèpè sí ara tiẹ̀. Ọ̀rọ̀ tá Allah kọ́kọ́ sọ nìyẹn ni àwa fẹ́ mú. Ọ̀rọ̀ Allah ni pé kí ni o, ẹ má darapọ̀ mọ́ àwọn ẹlẹ́bọ. Allah fi ẹbọ tì sí ọ̀dọ̀ gbogbo wọn tí ń bá ti ń jẹ̀ràn ká dá ẹgbẹ́ lẹ̀ nínú ẹ̀sìn nínú. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ọ̀rọ̀ Ànábì ni a tún fi ṣe tafsiri àyà yìí lẹ́yìn táyà yìí ti clear sí wa straight already, ká tó fọ̀rọ̀ Ànábì clear. Ànábì ní sataftariqu ummati ila salasin wa sab'ina firqa. Ìjọ àlùmọ̀ wọn Ànábì á pín sí 73. Ànábì wa ní kulluha finnar illa wahida. Gbogbo ohun tó wù kí mùsùlùmí, gbogbo ohun tó wù kẹ́ lè pín sí, gbogbo ẹgbẹ́ tó wù kẹ́ lè pín sí, Ànábì ní gbogbo wọn ọmọ náà ni wọ́n. Illa wahida, àyàfi ẹyẹ kan ṣo péré. Àwọn sàhábà wá béèrè lọ́wọ́ Ànábì pé
man humul wahid, ta ni ẹyọkan yẹn o, àwọn ọjọ́ kan yẹn ẹyọkan yẹn bó làwọn máa wá wọ̀ ta tí wọ́n wà lójẹ́ náà nì, ta ni wọ́n, báwo tí wọ́n ṣe yàtọ̀. Ànábì ní ẹ̀rí ma kana ana alayhi al-yawm wa sahabi, ní pé kí ni o, àwọn tí wọ́n ń bẹ, àwọn tí wọ́n dúró síbi tó wọn Ànábì dúró sí lónìí àtàwọn sàábì òun, that is àwọn tó bá ń bẹ ní stand òun Ànábì, àwọn eléyìí ni wọ́n ó là, ni wọ́n ó lù, ni wọ́n ò ní jẹ́ ọmọ náà. Ó ti yé wa, ó ti clear sí wa pé ẹgbẹ́ nínú Islam ń kọ́ o, ká dá ẹgbẹ́ lẹ̀, ká ló lórí lọ́tọ̀, ká tó wá ṣe oath of allegiance fún, ká tó wá ní òfin lọ́tọ̀, nǹkan nǹkan yẹn ń kọ́, ẹgbẹ́ ni gbogbo ẹ̀. Àwọn ẹgbẹ́ wa pọ̀ lọ láyé tá à ń bẹ nínú ẹ̀ lónìí. Àkọ́kọ́ ẹgbẹ́ nínú Islam ò rújú, ó ti yá àwọn èèyàn láàyè yìí tá à ń ṣàlàyé ẹ̀ dáadáa. Àwọn kàwáríjì ni, àwọn ni foundation ẹgbẹ́ nínú Islam, ìyẹn ò dàrú ara bó ti lè wù kó mọ. Ṣùgbọ́n kàwáríjù zaman tí wọ́n ń pè ní tekfiriyun, òun ni kíni o, umul ikiwanu li muslimun. Àwọn ikiwanu li muslimun, gbogbo àfa sálàfù ló gbà pé ń kọ́ àwọn ni kíni o, àwọn ni tekfiri, àwọn ni kíni o, àwọn ni tekfiriyun, àwọn ni khawariju zaman. Kó lè bá rọrùn fún ẹ, kó lè bá yá, kó má bàa dá ẹ́ láàmú àti kà, lọ́ọ́ ka tírà Sheikh Yahya Ahmed Yahya An-Najmi, ẹ̀rí Sheikh Ahmed Yahya An-Najmi, wọ́n ti kú, lọ́ọ́ ka Al-Fatawa Al-Jaliyya, so anna manahija dawa, orúkọ tírà yẹn nìyẹn ṣá, ìrántí tó parí ẹ̀. So Al-Fatawa Al-Jaliyya Sheikh Yahya An-Najmi, lọ́ọ́ ka, wọ́n bèèrè lọ́wọ́ wọn pé àwọn wo ni tekfiriyun, àlàyé tí wọ́n ṣe láwọn náà ṣe síbẹ̀. Gbogbo àwọn àáfàá salaf bí wọ́n ṣe máa wá ń ṣe síbẹ̀ nìyẹn, kò sí wàhálà nù yẹn, kò rújú rárá, kò dààmú. Àwọn ẹlẹ́gbẹ́ kọ̀ọ̀kan náà wá ní terminology, wọ́n ní àwọn doctrine, wọ́n ní àwọn methodology àtàwọn doctrine wọn táwọn náà fi ń pa àwọn èèyàn sínú Islam. Lẹ́ẹ̀fì máa rí nínú wọn philosopher ń bẹ nínú wọn, theologian ń bẹ nínú wọn, àwọn ahlul kalam. Àwọn kan náà ń bẹ, àwọn ashabul mu'azanat ni wọ́n. Àwọn eléyìí náà, àwọn náà ní àwọn branches, wọ́n ní àwọn fòróhùn kan lára ẹgbẹ́ kọ̀ọ̀kan táwọn náà mú. Ẹgbẹ́ kan ò ní dálẹ̀, ìyẹn kan ò ní dá ẹgbẹ́ kalẹ̀ sínú ẹ̀sìn kó má táàpù lára àwọn oníbídíà àtọ̀hún tí wọ́n dá ẹgbẹ́ lẹ̀ tìpìlẹ̀. Àpèjúwe tí ó jìnnà, ẹ jẹ́ n fún wa ní àwọn múrídíà. Àwọn ẹgbẹ́ múrídíà yìí, àwọn tí wọ́n bìlífù pé tó o bá ti gbà pé la ilaha illallah, pé Allah ló dá ẹ, tó bá àtẹ̀sídíkù fákọ̀tì, tó o bá ti gbà bẹ́ẹ̀ lẹ́mìí rẹ, gbogbo ohun tóun kò lè máa ṣe mùsùlùmí náà nìyẹn. Mentality àwọn kan, doctrine àwọn kan nìyẹn. Àwọn Mu'tazila náà fẹ́ farajọ wọ́n,
So you go and sleep there, ba? And let me use your room here. My room network is not good, okay? When I'm done, I will leave. Okay, you're sleeping over there, ba? Yeah, no problem. Yeah, okay. Bye-bye. Now, network ń disturb ni and kọ́ọ̀lù gan tún wá ń wọlé but ẹ jẹ́ ká máa lọ báyìí ná inshallah Allah fún wa ṣe. Tí ẹ bá wá ń sọ̀rọ̀ ẹgbẹ́ nínú Islam pé kíyàn dá ẹgbẹ́ lẹ̀ ẹlòmíà wá bìlífù pé ṣé kíyàn ṣẹgbẹ́ ò dá ní ká lọ àsàlátù ká lọ ìjọ nǹkan nǹkan gbogbo ẹni tó bá ti ní í ṣe pẹ̀lú eléyìí ńkọ́ àti ka ọ̀rọ̀ Allah àti ọ̀rọ̀ Ànábì Muhammad àti kà á fún wa. Ẹ wá lè gbọ́ káwọn àáfàá kan tó wá sọ pé kì í ṣe gbogbo ẹgbẹ́ ni ẹni àánú kì í ṣe gbogbo ẹgbẹ́ ni ó yapa sí Allah tànábì pé gbogbo ẹgbẹ́ kọ́ ni kèfèrí náà ń bẹ náà àwọn àáfàá táwọn náà máa ń sọ bẹ́ẹ̀ àwọn àáfàá sálàfù wà mí náà ń bẹ táwọn náà máa ń sọ̀rọ̀ kẹ́límọ̀ yẹn pé gbogbo ẹgbẹ́ kọ́ ni kèfèrí ṣùgbọ́n àwa náà fi ti ara wa gbọ́ pé Allah ní ká má pẹ̀lú àwọn ẹlẹ́bọ ó dẹ̀ náwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n yapa ẹ̀sìn wọn tí wọ́n fọ́nká tí kálukú wá ń sọ pé tàwọn ló dáa jù tàwọn ló dáa jù ẹ ní sọ fún ẹgbẹ́ kan pé ẹgbẹ́ báyìí dáa ju tìtì yín lọ kó má dìfẹ́ǹdì ẹ̀ ẹ̀yẹn sọ fún NASFAT pé Kọ̀ríbù dáa ju NASFAT lọ á ń láéláé bá yín fà á ẹ sọ fún Tìjàníyà pé Kọ̀dìríyà dáa jù lọ ẹ sọ fún Kọ̀dìríyà pé àwọn Ṣàzìlíyà dáa jù wọ́n lọ ẹ sọ fún Ṣàzìlíyà pé Tàdámùnù dáa jù wọ́n lọ kò ní sẹ́nìkan tí ó gbà pé ẹgbẹ́ tòun ń bẹ nínú àwọn ẹgbẹ́ tí ó wọná tiẹ̀ ní ó wà lójẹ́ náà ẹ sọ fún Tìjàníyà pé tọ̀ Tìjàníyà ọmọ náà ni yín Kọ̀dìríyà kò ní wọná yóò gbé ẹṣẹ́ pé nípa láéláé Kọ̀dìríyà gangan náà ni ọmọ náà kálukú ó dìfẹ́ǹdì ara wọn ní sọ pé àwọn ń bẹ ṣùgbọ́n àwọn kan tá Ànábì ti yọrí wọn tá Ànábì ti la ọ̀rọ̀ wọn ni pé kí ni o àwọn tí wọ́n dúró síbi tó wọn Ànábì àti àwọn sàábì òun dúró sí ẹ dákun ṣé sáùndì ti wà ṣé ẹ ti ń gbọ́ nǹkan tí mò ń sọ báyìí tó wọn Ànábì ńkọ́ tí òun dúró sí níbẹ̀ ni a ti gbọ́ yé pẹ̀lú àdìsí Ànábì míì tó tún ń ṣọ́sà àwọn sàábì lára pé ẹnikẹ́ni nínú yín ò gbọ́dọ̀ ṣe kí ni o kò gbọ́dọ̀ jọyìn ẹgbẹ́ àdìsí tún bẹ tá Ànábì ń sọ fún sàábì kan yìí rántí orúkọ sàábì yẹn sì fẹ́ gbé síra wọn tá Ànábì ń sọ fúngbà tó bèèrè lọ́wọ́ Ànábì pé ṣé tí ò bá sí jàmáà mùsùlùmí mọ́ tó kò sáwọn jàmáà mùsùlùmí kálukú ti yáwọ́ tí ò sí jàmáà mùsùlùmí mọ́ ta ni kóun lọ jọyìn Ànábì ní kó lọ dúró sábẹ́ igi kó dá dúró kó ta kété kó wà lábẹ́ igi títí tí ikú fi wá pamọ́ bẹ́ẹ̀ ẹni pé kó máa dágbé abẹ́ igi tásìkò fi tó tí ó fi kú láyé ó sàn ó dáa fún wọn ju kó lọ mẹ́ọ̀tì máa àwọn ẹgbẹ́ lọ torí kò ní sí ẹgbẹ́ tí ò ní kó báyìí tí ò ní ṣe ẹ lọ́nà àwọn kan wá ń bẹ láwọn tó máa ń fi gírámà da orí àwọn èèyàn rú àwọn tí wọn ò bá kéwú tẹ́ ẹ bá ń gbọ́ tí àwọn lè bá ń sọ lárúbáwá ẹrù bí ọ̀rọ̀ mọ̀ ni wọ́n ń sọ ni ó lè ní jàmáà ó yàtọ̀ sí jàmíyà ó lè ní jàmíyà ó yàtọ̀ sí jàmáà gbogbo wọn náà ni wọ́n máa ń sọ àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n àwọn gbogbo ohun tóun kò lè pín sí tí ṣùrùtù ẹgbẹ́ bá ti wà lára nǹkan kan méjèèjì ẹlẹ́gbẹ́ ni wọ́n ó ti bá kùlúwà fìnnárì ìlà wáhídà lọ wọ́n béèrè kan lọ́wọ́ àáfàá kan jẹ́ kan náwọn àáfàá tán náà wọ́n ṣàfàá súnà tí wọ́n ń pè láwọn tí wọ́n ń búra wọn káàkiri ìyẹn Kútúbí wọ́n pè lórí fóònù mo gbọ́ fóònù kọlù yẹn mi tí wọ́n ti ń bilẹ̀ mo gbọ́ ẹni yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé òun dárúkọ Yẹ̀sàlúnákà nígbà náà ránṣẹ́ ọ̀rọ̀ Yẹ̀sàlúnákà kankan nígbà tí Yẹ̀sàlúnákà ń dìfẹ́ǹdì àwọn tí ń yẹsẹ́ wò kankan mọ́ra wọn àwọn á béèrè pé tí wọ́n á ń pè lọ́mọ ìyá rẹ̀ pé how come àtàwọn ẹlẹgbẹ́ mi náà tó ń pè ní mùsùlùmí Kútúbí wá ń béèrè lọ́wọ́ ẹni tó pè yẹn pé ṣé gbogbo ẹgbẹ́ ni kèfèrí ni ẹni yẹn ní bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí pé kúlù àfìnnárì ìlà wáhídà Kútúbí ò rí nǹkan kan sọ fẹ́ nìyẹn ó gọ̀ ní ìròrí àáfàá kínní nìyẹn ìròrí àáfàá kínní wọ́n kọ́ àdìs Ànábì fún ẹ o sì ní ìròrí àáfàá kínní tọ̀ tó wáyé kí gbogbo ẹgbẹ́ ni kèfèrí àbí gbogbo ẹgbẹ́ kọ́ ni kèfèrí àti rí àyá Kùránì àti rí hadisi Ànábì wa Muhammad àwọn àáfàá kan tó wá kọ́ ń tírà ló bá tán wọ́n tún kí ni o wọ́n wá kọ́ ń tírà wọ́n pè ní Jam'ul Adilla ala al-jami'iyati min al-fitani al-mudilla lórúkọ tírà yẹn so àáfàá
yìí ni ó kọ tírà yẹn. Ará Yámánì ni, kódà Sheikh Yahya al-Hajuri ni wọ́n ṣe tẹ̀kídíìmù tírà yìí dá. Àfáà yẹn ní pé àwọn references, àwọn ẹ̀rí tí gbogbo ẹgbẹ́ fi jẹ́ ẹni àánú, tí gbogbo ẹgbẹ́ ṣe kí ni o, tí wọ́n fi jẹ́ ojú ọ̀nà àánú yányán. Àfáà yẹn wá kọ àyá Kùránì, ó pọ̀ gan o. Ó kọ tí ó pọ̀ gan, ó pọ̀ gidi gan ni o. Admin, anybody tó bá sọ̀rọ̀ àbó ṣépè ni àbí ègbú ni, ẹ má fẹ́ nìyẹn kan lésì ní sísítẹ́ẹ̀mù tó bá fi sọ̀rọ̀. Ẹ ti yé báyìí ní ti báyìí. Ẹ̀yin admin ẹ dákun, ẹ ṣáà máa wo kálukú, ẹ máa wò wọ́n ràn. Ó ti yé, ẹ máa wò wọ́n ràn. Ẹni bá béèrè ìbéèrè tí n bá lè dáhùn, máa dáhùn ìbéèrè, máa ti bọnú ọ̀rọ̀. So tó bá fẹ́ reply wọn, ẹ reply wọn ní gbèdé nǹkan tí wọ́n bá béèrè, èyí tó dẹ̀ ní ẹ̀rí nínú kìtàbí wa sunnah tó bá ẹ̀rí mu, tí ẹ bá tiẹ̀ kó tiẹ̀ rí síbẹ̀. So mi ní fẹ́ kí message máa lọ jù lójú screen kó máa affect. Now, ibo ni mo dé ná? Ó wá kọ tírà yẹn, ẹ̀rí yẹn wá pọ̀ gan. Àfáà yẹn mú àwọn ẹ̀rí tó pọ̀ gan wá. Àyá Kùránì yẹn pọ̀, ó pọ̀ gidi gan. Ó pọ̀ gidi gan ni o. Wàláhí, àfáà kọ àyá tó pọ̀. Inú àwọn àyá tá àfáà tún mú wá, àwọn references tó dẹ̀ bá ẹ̀rí mu lóòótọ́, òun ni pé kí ni o. Inú Suratul Maida, àyá ẹlẹ́ẹ̀kẹta Ta'ala ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan. Allah ni mo ti complete ẹ̀sìn fún yín, ẹ̀sìn ti pé, kò sí nǹkan tí a fẹ́ mú wọnú ẹ̀ mọ́. Inú àwọn àyá tó tún wà ń bẹ̀ ni pé Allah ní laqad manna Allahu 'ala al-mu'minina iza ba'atha fihim rasulan min anfusihim. Allah ní òun ti ta mùmìnì lọ́rẹ, òun ti ta àwọn mùsùlùmí, àwọn mùmìnì. Allah lóhun ti ta wá lọ́rẹ, òun ti ṣe wá lóore tó pọ̀. Látara pé kí ni o, ba'atha fihim rasulan min anfusihim, òun mú ànábì jáde látara wa, láàrin wa èèyàn bíi tiwa ní. Yatlu alayhim ayati, tí wọ́n máa ka ọ̀rọ̀ Allah fún wa. Wa yuzakkihim, wọ́n máa tún máa fọ̀ wá mọ́, wọ́n máa purify wa pẹ̀lú light of kitabu wa sunnah. Wa yu'allimuhumul kitaba wal hikma, wọ́n á máa fún wa ní ìmọ̀ Al-Qur'ani, a tún máa kọ́ wa ní sunnah. Ẹ̀rí, wa in kana min qabl lafi dalalin mubin. Nígbà tá a ti ń bẹ lójú ọ̀nà àánú tẹ́lẹ̀, tá a sì lójú ọ̀nà tẹ́lẹ̀, àwọn ànábì ló wá lálàwà rán wọn sí wa. Inú àwọn àyá míì táfà tún mú wá, laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim wa. Ó tún máyà míì wá, ya ahlal kitabi qad ja'akum rasulun yubayyinu lakum kathiran mimma kuntum takfuruna minal kitabi wa ya'fu an kathirin qad ja'akum minallahi nurun wa kitabun mubin. Ìmọ́lẹ̀ ló dé wá bá wa. Al-Qur'ani, sunnah nabi, ìmọ́lẹ̀ ni, ẹ̀rí wá pọ̀ gan. Mo wá fẹ́ lọ síbi chapter kan. Àfáà yìí sọ àwọn ọ̀rọ̀ kan tí sàlẹ̀ tí ẹ pé ẹni bá lọ ka tírà yìí wallahi, ìní ni mo rí tí àwọn ará Yemen tí wọ́n share ẹ̀ lórí kíláàsì wọn tí mo wà ní platform yẹn, ní tírà àfáà yìí. Mo ẹ̀ṣẹ̀ rí tírà yìí lénìí ni. Gbá àwọn tírà náà ń bẹ náà tó yẹ sí pé wọ́n sọ ohun tá àfáà yìí náà sọ, kò ká láfà ara wọn. Ẹ̀rí òkì máa ń yapa ara wọn. Àfáà máa ń àdìsí wa tó pọ̀ o. Àdìsí tí mo kà fún wa lẹ́ẹ̀kan, àfáà náà mú wa. Àdìsí yẹn pọ̀, àtàwọn àdìsí ó ti pọ̀ jù, àti ọ̀rọ̀ àwọn àfáà. Tá bá lọ sí page 17, ó wá ní chapter kan, àfáà yẹn pè ní mafasidul jami'iyat. Mafasid al-jami'iyat, ìbàjẹ́ aburú gbogbo ohun tí máa ń jẹ́ ẹgbẹ́ dídálẹ̀. Ó ti yé, ìbàjẹ́ pẹ̀lú aburú gbogbo ìjọ dídálẹ̀, dídájọ́lẹ̀, dídá ẹgbẹ́ lẹ̀, aburú gbogbo ẹ̀. Àfáà yìí wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó lẹ́rìí o, àwọn ò kí ń ka ọ̀rọ̀ àfáà, kákan máa ka ọ̀rọ̀ àfáà lọ tiwa nígbà tí a jẹ́ copy and paste o. Bá àfáà bá kọ tó bá kù díẹ̀ káàtó, a tẹ pause ńbẹ̀. Àfáà ní innal jami'iyati min a'zamil asbabi fi fitnati du'ati wa tulabi fi hadhal asri. Ní ẹ̀rí, dájúdájú gbogbo àwọn àkójọ àdádálẹ̀, that is àwọn ẹgbẹ́ dídálẹ̀, kó lè bá yé wa, gbogbo àwọn ẹgbẹ́ dídálẹ̀, gbogbo àwọn ẹgbẹ́ dídálẹ̀ táwọn èèyàn kóra wọn jọ tí wọ́n ń dá ẹgbẹ́ lẹ̀. Àfáà ní min a'zamil asbabi
fi fitinati du'at nínú àwọn gbòǹgbò sábàbí fìtínà àgbákò fún gbogbo àwọn tán láwọn ṣe dáwà ni. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe dáwà súnà tẹ́ ẹ ti ya wèrè torí báwọn èèyàn kan ti ń sponsor yín, wọ́n ti fowó ba ti yín jẹ́, wọ́n fi kán máa tì yín gangan, wọ́n fi kó bá yín. Èyí ṣe sí àwọn ẹlẹ́gbẹ́ ni ẹ̀yin náà ti wọnú ẹgbẹ́. Àwọn fans àwọn tí wọ́n ń bú opponent ti wà lọ́tọ̀. Saheed sọ̀rọ̀ lónìí àwọn sẹ́ẹ̀tì àwọn tó fẹ́ bú ti wà. Àwọn sẹ́ẹ̀tì àwọn tó fẹ́ àwọn ẹlẹ́gbẹ́ àǹkó àwọn sẹ́ẹ̀tì gbogbo wọn yẹn mo kọjá síbẹ̀ ni o. Àwọn ìyẹn ọ̀nà tí wọ́n jìn ní tí ẹ kí yẹn máa yà sí ẹja bọ́ sórí international káfà àwọn ti local level kalẹ̀. Àwọn ẹgbẹ́ wọ̀nyí ẹ bọ́ sórí Ikhwan ò ní nímọ̀ kó o jiná kó o nẹsìnjá kó o lọ jọyìn ẹgbẹ́ kí tiẹ̀ má ta. Gbogbo àwọn mísánà ẹ lọ bí wọ́n léèrè wọn ní freedom, wọn rí ìmọ̀ wọn lò bó ti yẹ kí wọ́n lò. Wọ́n ní rules and regulation, ó ní nǹkan tí wọ́n lè sọ ó ní nǹkan tí wọ́n lè sọ nù jàmá wọn. Ẹ lọ bí wọ́n léèrè torí wọ́n sanwó oṣù fún wọn. Wọ́n ní protocol, wọ́n ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé. Ó ti yá báyìí nísìnyí báyìí. Ẹgbẹ́ àwọn àkójọjọ mọ́ oríṣiríṣi tẹ́ máa ń dálẹ̀ nì ẹ̀rí gbogbo ẹgbẹ́ nì min azomil asibabi fi fitinati du'at nínú àwọn gbòǹgbò okùnfà fìtínà táwọn oníwàásí ni. Wàtúláàbì àtàwọn tá a tún jẹ́ stúdẹ́ǹtì àwọn abirú èmi báyìí àtàwọn tó bá yẹ mọ̀ kí stúdẹ́ǹtì làwọn náà tó jẹ́ sẹ́ẹ̀tì mi tá a jẹ́ stúdẹ́ǹtì fi ansal asiri lásìkò tá à ń bẹ́ẹ̀ yìí o ẹgbẹ́ ní ń ba tọ̀pọ̀lọpọ̀ jẹ́. Àwọn kákọ́sì àwọn èèyàn kan máa dé nìsín afá mo gbádùn wá àtúntẹ̀ ṣe yẹn bọ̀bọ́ yẹn ò gbádùn lóòótọ́ èmi náà rí ẹ má wọrí tó bá ti ní dẹ́ni assistant ẹ ká máa gbọ́ a máa sponsor program yín torí pé ìwọ ń ṣàlàyé aburú tí ń bẹ lára ẹnìkan tí ò bá ti wọn mu ni. Àwọn náà wọn láìkẹ́ ni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yẹn wọ́n wá melt mọ́ ẹ wọ́n wá bá ẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìsinyìí níjọ́ tó o bá fi lè sọ̀rọ̀ ẹ̀sìn tó o bọ́ sórí àáfàá mi táwọn gba tiẹ̀ tẹ́nìyẹn ṣe ń tó kù díẹ̀ káàtó wọ́n bẹ̀rẹ̀ sí máa kẹ́fí sí yẹn pé àáfàá díẹ̀díẹ̀ o ẹ fẹ́ le ju o ẹ ti fẹ́ le ju o torí pé o ti mẹ́nu bà nǹkan kan tí wọ́n ń ṣe tó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n níjọ́ kínní àná tó ń sọ̀rọ̀ nípa ẹnìkan táwọn náà ò láìkì yẹn wọ́n recommend ẹ lẹ́ni re. Níjọ́ tó o ti wá bẹ̀rẹ̀ sí ni wá sọ ní táwọn náà wá ń gbọ́ àbẹni tán náà wọ́n ń pè láàfáà tẹ́nìyẹn náà ṣe kíni tó kù díẹ̀ káàtó fún tó wá ń ṣàlàyé aburú tóun náà ń sọ tó ń dálẹ̀. Níjọ́ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa pera wọn ẹ̀ ló bọ́ra kínní kí lè rí sáàfáà yìí ṣàkíyèsí káàfáà yẹn ti fẹ́ le jù. Ṣùgbọ́n níjọ́ tó o ti bá ń sọ̀rọ̀ sẹ́ni tí wọ́n gbá tiẹ̀ ó dáa ó báláǹsì. Àgbákò tá a kàn lásìkò tá a wà yìí nìyẹn àwọn àáfàá àti kọ́ńtírà kò ní ìwọ̀n o ló fi já sí pé bá àáfàá onímọ̀ ẹlẹ́kọ̀ọ́ tó bá sì ní ayọ̀ ọkàn tẹ́yìn bá ń sínwín kò ní bá yín sínwín yóò dúró lórí nǹkan tí ń bẹ nínú kìtáàbù wa súnà. Wàfíyá mafasidun kathira níbi àwọn ẹgbẹ́ yìí àwọn ọ̀bàjẹ́ tó pọ̀ wà ń bẹ o wà ma'azir shar'iyya gazira àti àwọn ìmọ̀ sọ́nilára títí sẹ̀sìn okun kẹ́kẹ́ o mimma yakidi bihurmatiha minha nínú àwọn nǹkan tí wọ́n ń dá lẹ́jọ́ pẹ̀lú ìwọ nǹkan náà. Alákọ̀ọ́kọ́ àfáà yẹn wá list ẹ̀ èmi ò lè kà á tán o mi ò lè ka ohun tá àfáà yẹn list tán o ṣùgbọ́n kí n ka díẹ̀ àtàhàzùwò wàhùwà muharramun àwọn ẹgbẹ́ nìyẹn o wàhùwà muharramun fi sharia ẹgbẹ́ ká máa dẹ́gbẹ́lẹ̀ pé fáǹsì yẹn báyìí lèmi ìyẹn báyìí láàfáà tèmi àfáà báyìí mo gba tiẹ̀ ẹ̀rí èèwọ̀ ní nínú sharia Islam qala ta'ala ẹ̀rí rèé tó fi dé ìwọ̀ Allah ní nínú suratu Rum ní àyà 31 sí 132 Allah ní munibina ilayhi wattaquhu wa aqimus salata wala takunu minal mushrikin. Àyà tí mo kà fún yín lẹ́ẹ̀kan tààlà ní wala takunu minal mushrikin ẹ má dẹ́lẹ́bọ. Allah ní wala takunu minal mushrikin ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ má dẹ́lẹ́bọ. Èmi ń sọ fún yín pé o lè di ẹlẹ́bọ láì gbé pèsè o lè di ẹlẹ́bọ láì ṣe fá o lè di ẹlẹ́bọ láì sin gbẹ́rẹ́ o lè di ẹlẹ́bọ láì lo oògùn o lè di ẹlẹ́bọ tó sì ń kí wákàtí márààrún tó sì já sí pé nínú òṣùwọ̀n lọ́dọ̀ Allah ipò ẹlẹ́bọ náà ló wà. Example kan rèé o suratu Rum tí o bá lè ka Arabic text lọ́ọ́ ka English translation suratu Rum
31 to 32 Allah ní wala takunu minal mushrikin ẹ má di ẹlẹ́bọ ẹ má di ẹlẹ́bọ àwọn wo ẹlẹ́bọ minal ladhina farraqu dinahum àwọn tí wọ́n ti yapa tí wọ́n ti pín ẹ̀sìn wọ́n ti split ẹ̀ wa kanu shi'a ọwọ́ adẹ̀lẹ́gbẹ́ kullu hisbin gbogbo ẹgbẹ́ kankan gbogbo fáǹsì kankan bima ladayhim farihun ni wọ́n sọ pé ti àwọn ló dáa jù ni wọ́n ń jọ́nú sí titi wọn. ẹ ti rí àwọn àfáà tí bá ń ṣe wá ṣó gbọ́dọ̀ jẹ́ pé fáǹsì mi ni particular àfáà kan gbọ́dọ̀ jẹ́ fáǹsì ẹ báwo jẹ́ kẹ́ni tó bá kí gbogbo ẹni tí bá ti ń sọ òdodo tí bá ti ń sọ kọ́ọ̀lù sọ̀wáàbù tí ń sọ kìtáàbù wà súnà ni kó máa jẹ́ fáǹsì wọn gbogbo ẹni tí bá ti ń sọ òdodo ní gbogbo àgbáńlá ayé tó bá ti ń come across ni kó máa jẹ́ fáǹsì wọn o ò gbọ́dọ̀ jẹ́ fáǹsì particular person kan tó wá já sí gbogbo nǹkan nìyẹn bá ti wá sọ lábẹ́ gé bídíà kan nìyẹn náà àgbákò kan nìyẹn náà lọ́tọ̀ náà tẹ́ fi ń ba ẹ̀sìn jẹ́. àfáà tó sọ̀rọ̀ síwájú ó ní fi Sahihil Jami' lil Allama Albani inú Sahihil Jami' lil Allama Albani tíra Sheikh Albani ẹ wá wo Sheikh Albani o Sheikh Albani ní ó ní anna rasula qala ó ní ànábì ní ana barihun mimma faraka dinahum wa tasaba ó ní Sahihil Jami' òun Sheikh Albani wọ́n mú wá mẹ́ pé ànábì ní òun bọ́pá bọ́sẹ̀ kó lára gbogbo ẹni tó bá pín ẹ̀ sí ẹ̀ tó wá di fáǹsì nìkan tó dẹlẹ́gbẹ́ tó yẹ kí ni o tó di ẹgbẹ́ àfààyàn mú wá ń bẹ̀ nínú ìran ẹlẹ́ẹ̀kejì tí ẹgbẹ́ fi ń já aburú al-firqatu wa adamul i'tisam ìpín kó a tún máa wá sí ìdúró déédéé al-i'tisam kíyàn gba tító pẹ̀lú kìtáàbù wa súnà ni o fa innaha ma dakhalat li jami'iyat balidan ila maskitihi wa qad hurimati sharia dhalika qala ta'ala ó ní kí ẹ má gba tító pẹ̀lú ohun tí Allah sọ fún wa nínú àwọn ibi tí aburú náà wà lélẹ́yìí tí ń ṣe kí ni o tí ń dá àwọn nǹkan rú nínú ẹ̀sìn kí ni ẹ̀rí àfáà tó mú àyà Kùránì wá Suratul Mu'minun ní àyà 53 wa inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fattaqun Allah ní ẹ̀rí inna hadhihi ẹ̀rí ìjọ yìí o ummatukum ummatan wahida ìjọ yẹ kan mo ṣe ẹnu yín gbọ́dọ̀ kò ẹ gbọ́dọ̀ papọ̀ níbi ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ yà sí yapa ń bẹ̀ wa ana rabbukum fattaqun èmi lọ́ba gbogbo yín kẹ́ páyà ẹ̀ pé kẹ́ wá gba tító ní àyà wa tasimu bihablillahi jami'a Allah ní kẹ́ dìrọ̀ mọ́ okùn Allah wala tafarraqu ẹ gbọ́dọ̀ fọ́nká ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ pín ẹ̀mọ̀ ìyá mi àfáàṣà tó kọ àyà Kùránì mi síbẹ̀ dínà ó wá ṣàṣọ àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ lọ nínú aburú àwọn ẹlẹ́gbẹ́ tẹ́ ẹ máa ń tẹ́ ẹ sì mọ̀ pé ẹgbẹ́ rè ẹ jẹ́ kí n tún fún yín lápẹẹrẹ ẹ̀mí tó tún wà nínú tírà tí wọ́n ń kà fún yín yìí o ẹ̀rí sọ́rífù litulabil ilmi wa du'at anil ilmi ila dunya àwọn ẹlẹ́gbẹ́ máa ń yí stúdẹ̀ǹtì ìmọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tó ń nímọ̀ dáadáa tó ń gbìyànjú wọ́n máa ń yí padà ní wa du'at anil ilmi wọ́n tún máa ń yí àwọn onídáwà wọ́n máa ń yí wọn kúrò níbi ìmọ̀ ila dunya lọ síbi ayé wọ́n máa ń yí wọn lọ síbi ibi ayé náà máa ń yí wọn lọ tó bá jẹ́ kó mọ kí wọ́n ní ẹ tó bá ń gbìyànjú tó bá ti lọ di ẹlẹ́gbẹ́ tí wọ́n discover pé onímọ̀ tiẹ̀ tanu ẹ̀rí ibi ìfẹ́ ayé bó ṣe máa live flamboyantly bẹ́ẹ̀ ṣe máa gun ọkọ̀ ńláńlá bẹ́ẹ̀ náà ó ṣe dẹni tí wọ́n ń wá ọ̀fẹ́ di star gbogbo nǹkan ló máa bá káàkiri jọ̀mọ́ wa ìjọ wa branch wa kíní kankan ló máa bá kiri anil ilmi ila dunya àtàwọn àfọ oníwàásí wa dùn á anil ilmi àwọn tán àwọn ń ṣe dá wà àwọn èèyàn tí wọ́n ń di pátì tí wọ́n ń di fáǹsì wọ́n máa bá ti gbogbo yín jẹ́ gbẹ̀yìn ni wọ́n á yí yín lójú padà wọ́n á yí yín kù níbi ìmọ̀ ẹ̀sìn wọ́n á da ojú yín kọ ayé nínú ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ ẹ fi rí aburú àwọn ẹlẹ́gbẹ́ Allahu Akbar tẹ̀síbírù zawatil àríwá fọ́tò àwọn nǹkan lẹ́mìí wọ́n máa snap fọ́tò káàkiri ni kò kúkú ṣe dáàdì mi ló kọ tírà àwọn àáfàá tí wọ́n dẹ̀ nímọ̀ jàǹ bàbá yín lọ nínú mọ̀ nílẹ̀ yìí àwọn ni wọ́n kọ tírà àwọn àáfàá tí ìmọ̀ wọn lè gbé ìmọ̀ àwọn àáfàá yín mì nílẹ̀ yìí àwọn ni wọ́n endorse tírà yìí tí ò bá ní tírà yìí ò lè má rí rà mo lè bẹ́ẹ̀ sẹ́ni pdf ẹ̀ kó download ẹ̀ kí wọ́n náà lọ máa kà á
nínú aburú àwọn ẹlẹ́gbẹ́ gbogbo ẹni tẹ́ ń ya fọ́tò anyhow tọ̀ ọ̀rọ̀ kan gbogbo yín o àáfàá tẹ́ ẹ bá ti ń ṣáná pàrà tí ń ya fọ́tò kiri pàrà ìṣesí àwọn lára aburú àwọn ẹlẹ́gbẹ́ dídálẹ̀ ni àwọn jọ̀mọ́ oríṣiríṣi tó máa ń dálẹ̀ ni tẹ̀síwìrù zawatil arwa ìmáa yàwòrán àwọn nǹkan ẹlẹ́mìí li ghairi ma darura láì sí kọ̀ǹdíṣàn tó wàrántì kan ya fọ́tò. ó ti yé láì sí kọ̀ǹdíṣàn ló gbọ́dọ̀ mọ ya fọ́tò ò gbọ́dọ̀ di nǹkan tó máa yà káàkiri torí pé kí ni ànábì sọ pé gbogbo wọn tí ń bá ka àdìs ànábì yìí fún tí ò tọ́ṣì ẹ̀mí ẹ tó tún sì ń wá excuse fún fọ́tò àfi ká lálékún ìmánì ẹ o ṣùgbọ́n fọ́tò kì í ṣe pé ó sọ̀yàn di kèfèrí o àbó sọ̀yàn di lẹ́bọ o ẹ̀ṣẹ̀ ni o nínú àwọn tó máa jẹ ìyà dọ́bùdẹkà táàlà bá fẹ́ jẹ ń yà tí àlá bá fẹ́ pọ́níṣì èèyàn torí ẹ̀ ìyà táwọn nǹkan bá ń jẹ ìyà tẹ́ẹ̀nì tó ní fọ́tò yóò máa lékún ó máa le gan á tún le ju tàwọn onítẹ́ẹ̀nì yẹn lọ. Ànábì ní láàánú láwù lè mùsọ̀wìrì àálà gégùn fún gbogbo àwọn tí bá ń yàwòrán àwòrán kí ni àwọn àwòrán nǹkan ẹlẹ́mìí ká máa ya fọ́tò ẹranko èèyàn fọ́tò rẹ ò gbọ́dọ̀ máa ya fọ́tò àálà ṣẹ́bilé gbogbo àwọn tí bá ń ya fọ́tò. wàá ní Sa'id ibn Abil Hasan àròyé náà wá àtọ̀dọ̀ Sa'id ibn Hasan kọ́ọ̀là ó ní jaa rajulun ila ibn Abbas ó ní arákùnrin kan lọ bá ibn Abbas radiyallahu ta'ala anhu faqala ó wá sọ fún ibn Abbas báyìí pé inni rajulun usawwiru ó ní Abdullahi ibn Abbas ó ní èmi máa ń ya fọ́tò ana usawwiru àti suwar faftini fiha èmi ya àwọn oríṣiríṣi àwọn fọ́tò yìí dákun bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ kí lórí sí mo ti ń ya fọ́tò yìí mo ti ń ya àwọn nǹkan àwòrán yìí ẹ̀rí bí a ń gbẹ́gi léèrè ni torí lásìkò náà kò tí ì sí photography àwọn fọ́tò kámẹ́rà kankan yẹn ṣùgbọ́n àti ti kámẹ́rà àti ti aláfọwọ́yà àti portrait àti gbogbo ẹ̀ ń kọ́ lára ègún náà ni gbogbo ẹ̀ náà wà kódà àwọn àáfàá sọ débi fídíò gan pé ẹni tí bá ń ṣe fídíò náà tòjúkú tó ń ya fídíò yẹn náà lára ègún náà nìwọ náà wà so àwọn kan nìyẹn lóòótọ́ náà fídíò náà ò dáa ṣùgbọ́n ó yàtọ̀ sí fọ́tò tó ṣe pé inú fídíò wà á máa múfù díẹ̀díẹ̀ wà stagnant bíi fọ́tò àti wà stagnant àti wà stagnant àwòrán rẹ náà ní ń bẹ nínú méjèèjì ká máa ń yà síbò mi torí àsìkò ó ní bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ faqala lahu udnu minni Abdullahi ibn Abbas wa ní arákùnrin súnmọ́ mi come closer fadana minhu ó ní bàbá súnmọ́ qala udnu minni súnmọ́ mi dáadáa sí too close mọ́ mi dáadáa fadana ó ní àwa tó súnmọ́ hatta wada yadahu ala rasi ẹni yẹn súnmọ́ títí tó fi wá gbé ọwọ́ ẹ̀ lé lórí ó gbé qala anbi'uka bima sami'tu min rasulillahi sallallahu alaihi wasallam ó ní mò ń ta ọ́ jí ẹni pé Abdullahi ibn Abbas gbé ọwọ́ sí ọrùn arákùnrin yẹn ó wá ní mò ń ta ọ́ jí mò ń sọ fún ẹ báyìí pé kullu musawwirin finnari ó ní mò ń sọ fún ẹ pẹ̀lú nǹkan tí mo gbọ́ lẹ́nu ànábì tó sọ fún mi ànábì ní gbogbo olùyà ẹ̀yin tẹ́ máa ń yàwòrán finnari kúlù ni wọ́n tún bá yín lò ń bí o pé gbogbo yín kọ́ o inú náà ni o ṣùgbọ́n àwọn àdìsù yìí àdìsù lè wà yín dì ní a máa ń pè yaj'alu lahu bi kulli suratin sawwaraha nafsan fatu'azzibuhu fi jahannam wọ́n á gbé gbogbo fọ́tò kankan tó ti yà ní fọ́tò ẹlẹ́mìí wọ́n á máa fi ṣèyà fún ẹ nínú jahannama gbogbo fọ́tò kankan tó ti yà wọ́n á máa ka òǹkà ẹ̀ wọ́n á fi kí ni o wọ́n á fi ṣe òǹkà tó jẹ nínú jahannama wa qala in kuntu la budda fa'ilan fasna shajara wa ma la nafsi lahu fa ukira bi tí tóun bá wá ń ṣe tóun bá ń ya àwọn bí àwọn igi nǹkan kan ńkọ́ tí kì í ṣe bíi ẹlẹ́mìí ńkọ́ tóun bá ń ṣe àwọn yẹn tó mo kọ̀ tún ọ̀rọ̀ yẹn wá pọ̀ nísàlẹ̀ gan wọ́n tún mọ́rọ̀ mọ́mú náà wá tóun náà sọ nípa fọ́tò nípa èèwọ̀ ni fọ́tò yíyà àti fọ́tò ẹlẹ́mìí ní o nǹkan kan ní o ó wá ní ṣùgbọ́n igi àtàwọn nǹkan tó yàtọ̀ sí igi tí kì í ṣe nǹkan ẹlẹ́mìí àwọn yẹn ò kì í ṣe èèwọ̀
àtúndà àwọn àfa wa náà àwọn àfa ẹ̀sìn wa náà ní táwọn náà ní kódà gan àti igi gan kó ya igi náà pé wọ̀ ni ṣùgbọ́n níbẹ̀ yẹn a ní tẹ̀ lọ́rọ̀ àfa wa yẹn ń bẹ̀ àfa tó sọ pé igi náà kọ́kọ́ yẹn máa yà a ní mú fatiwa àwọn ń bẹ̀ yẹn kò lẹ́rìí igi ò kì í ṣe nǹkan ẹlẹ́mìí ọ̀rọ̀ àwọn àfa wa la tún yọ èyí tí ò bá tún ní dẹ̀lílì la tún yọ ọ́lẹ̀ yìí o gbèlè ń ta sí ìwọ tí òun fi philosophy tó fi ń sọ ọ̀rọ̀ náà ṣe jẹ́ ká dúró báyìí lórí ọ̀rọ̀ ẹgbẹ́ àá náà ti rí àgbákò tí ẹgbẹ́ tí à ń sọ yìí àá náà ti rí ibi pé aburú ẹgbẹ́ pọ̀ gan wọ́n wá list nọ́mbà yẹn tó pọ̀ o èmi ni mi ò ká tán o tíra yẹn náà tẹ́ bá lọ wá ẹ̀yin náà rí ẹ̀yin mọ̀ yá mi inú àwọn system àwọn ẹlẹgbẹ́ tá a ti wá mọ̀ ni pé àtúnidá ni wọ́n àti wọ́n máa change ìṣẹ̀dá rẹ̀ wọ́n á darí ẹ̀ síbòmíì àti pé wọ́n á control rẹ̀ wọ́n á máa control rẹ̀ síbòmíì kódà kó má dùn mọ́ torí káwọn ni wọ́n sponsor rẹ̀ àwọn ni wọ́n ń feed ẹ̀ àwọn ni wọ́n ń bọ́ ẹ̀ táwọn náà ò bá wá lẹ́sìn ṣe wọ́n á fẹ́ kó máa jẹ̀ síbi táwọn ń jẹ̀ sí ó lójú gbogbo ẹni tí tààlà kẹ́ tó fẹ́ ṣe dáadáa tó gbẹ́mí ẹ̀ lẹ̀ pé àfà ẹ má wò pé torí pé mo náìsì sí yín ẹ má wò pé torí pé bí mi àti yín ṣe jọ jẹ́ tí n bá ṣe ohun tó kù díẹ̀ káàtó ẹ má hesitate láti sọ fún mi o ẹ bá mi wí dàrẹ́ẹ̀tì ni ó wọ́n o díẹ̀ náà làwọn tí máa ń sọ bẹ́ẹ̀ so káàlà ṣe gbogbo wa lẹ́ni tí yóò gba òdodo ẹ̀mọ̀ ìyá mi mùsùlùmí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ wa pọ̀ gan nínú àwọn sísítẹ̀mù wọn àwọn ni wọ́n ní àwọn sísítẹ̀mù pé ẹ fọ̀rọ̀ àkídà lẹ̀ ohun táwọn èèyàn rán pọ̀ ebi ń pa àwọn èèyàn fẹ́ jẹun ẹ fi gan sísítẹ̀mù stáì wọn pọ̀ gan stáì wọn ó pọ̀ gan ká wá síbi pé ká ṣe dáyálọ́gì pẹ̀lú ẹni tí àkídà ẹ̀ ò bá ti kìtáàbù wà súnà mu ká wá sí lẹ́vù pé ẹjá pé gbogbo èèyàn kí kálukú wá dìfẹ́ǹdì nǹkan tí ó gbé dání mi ò tí ì personalize nǹkan tí mò ń sọ yìí máa fa kankan o máì tí ì relate ẹ̀ mọ́ current occasion tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ àfa Imran èmi ò kí máa ń pẹ́ nǹkan sọ ń tèmi tí ń bá sọ̀rọ̀ dàrẹ́tì ẹ̀yin náà mọ̀ mi ń lọ straight ni ó tẹ́ ẹ lọ́rùn kò tẹ́ ẹ lọ́rùn ò ní gbọ́ mi mọ́ ni wàá kó ń bí so mi sì ní touch personality èèyàn kan àbí kí n máa sọ̀rọ̀ life affairs èèyàn rárá ọ̀rọ̀ ẹ̀sìn ni màá dẹ̀ go straight ṣùgbọ́n for now mi ò tí ì permanent ẹ̀ mọ́ ohun tí àfa Imran sọ tí wọ́n ń bá àfa yẹn pariwo lé lórí ṣùgbọ́n normally in realistically báwọn oníbídíà ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá lọ ka gbogbo tíra bídíà láyé gbogbo ohun tó bá lẹ́rìí tó bá nípìnlẹ̀ nú ẹ̀sìn ni wọ́n máa ń fẹ́ fi philosophy change mo study lọ́dọ̀ philosopher mo study lọ́dọ̀ theologian mo ka ìwé àwọn philosopher gan mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn philosopher gidi gan Allah sì ní kí mentality wọn yẹn kan báyìí kó attract mi àtà débi pé ìkan náà àwọn lecturer mi doctor mi kan sọ fún mi pé I am a philosopher wọ́n sọ bẹ́ẹ̀ fúnra wọn pé I am a philosopher Quadri either you like me or not so wọ́n jẹ́ kí n mọ̀ pé because wọ́n kọ́ mi gan wọ́n dẹ̀ rí pé mi ò fall in love pẹ̀lú gbogbo style yẹn so tẹ́ bá lọ ka àwọn tíra philosopher àwọn ìwé philosophy náà gbóríṣiríṣi bẹ́ẹ̀ náà rí púpọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́ philosophy ni wọ́n fi ń change àwọn kìtáàbù wà súnnà jù ẹ jẹ́ n fún yín lápèjúwe tí ó jìnnà nínú àwọn ẹlẹ́gbẹ́ nínú àwọn àgbàlẹ̀tù nínú àwọn àgbàlẹ̀tù nínú àwọn ẹgbẹ́ Ikhwan mo sọ fún yín pé àwọn kàwárìjì tó lórí wọn yanjú láyé ànẹ́bì tẹ́yẹ́ á lè pa wọ́n létà àwọn kàwárìjì sàmánì tá à ń bẹ́nu ẹ̀ yìí tí gbogbo àwọn àáfàá sálàfù gbà pé kàwárìjì oníbídíà ni wọ́n àwọn pé ní kàwárìjì sì yín o àwọn Ikhwani ni wọ́n àwọn Ikhwani ló ń jẹ́ bẹ́ẹ̀ Ikhwani ni kàwárìjì zaman ọ̀rọ̀ àwọn àáfàá mò ń sọ o tó o bá fẹ́ kọ̀ǹdẹ́mù kan tí mò ń sọ ni sọ pé Ikhwani ò kì í ṣe ẹgbẹ́ kí n wá fún ẹ́ ń tíra sísítẹ̀mù wọn àti stáì wọn àti ohun táwọn tí wọ́n rìpẹ́ǹtì tí wọ́n kú ń bẹ̀ tí wọ́n kọ kalẹ̀ nípa jàmáà Ikhwan kí wọ́n á ní kó kà á kó wá padà wá bá mi pé tọ Ikhwani o mùsùlùmí ni wọ́n. ibi tí mo wá ń lọ bẹ̀ ni pé àwọn theology philosophy
psychology àti sociology wọ́n wọnú academy gan o wọ́n wọnú academy gan àwọn system yẹn àwọn kan lọ adopt àwọn system yẹn àwọn ò fẹ́ sọ fún ẹ pé nìkan ni ò dáa ṣẹ́rí Kiwana àti Sufi Mọ̀tẹ́sílì Múrídíà gbogbo wọn àkídà wọn ní ó kanra wọn láwọn aspect kan torí pé ẹni tó dá Kiwana nílẹ̀ àgbákò náà làáfà tiẹ̀ náà tí wàá lọ ka tíra Sayyid Kutubu ẹ̀rọ àwọn tíra Sayyid Kutubu àwọn nǹkan tó kọ tó ní agbára ẹ̀wọ̀ Asambana náà àwọn nǹkan yẹn wá lọ bẹ́ẹ̀ gan ṣùgbọ́n mi tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé nínú àwọn àgbálẹ̀tùnú Kiwana tí wọ́n ń pè ní ṣé Sọ́líù Sọ́wí kọ́ ni lórúkọ ẹ̀ Sọ́wí ni mo rántí yẹn dé ní orúkọ ẹ̀ dé òun ní kọ́kọ́ sọ pé tẹkisíìmù ipe tẹkisíìmù tawhid pé tọ̀ ká ní tawhid pín sí mẹ́ta ipe tawhid rububiyya tawhid uluhiyya tawhid asimayi wa sifat ipe kò lẹ́rìí nínú ẹ̀sìn ọ̀rọ̀ àwọn àfáà tá a kọ adopt lọ́wọ́ wọn ni ṣùgbọ́n a kọ accept ẹ ní òun ṣáà sọ̀rọ̀ yẹn bíi pé tawhid ni tá a pín yẹn ò nítumọ̀ báwa náà ṣe ń sọ fún yín báwọn nǹkan mí ń bẹ tá a sọ nínú ẹ̀sìn tó wà tí táwọn èèyàn mú wá táwọn sàhábà ò gbọ́ rí àwọn náà wá béèrè lọ́wọ́ yìí náà pé ṣé tẹ̀síìmù tawhid ni ṣáwọn sàhábà ló gbé wá ni àwa ń sọ fún wọn pé ṣe bó lẹ́rìí Suratul Fatiha nìkan wàá yọ tawhid rububiyya ń bẹ wàá yọ tawhid uluhiyya ń bẹ wàá yọ tawhid bi asimayi wa sifati ń bẹ ká má wáyé tí ì sọ àwọn ááyà mi ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa yọ tó máa ṣe istinbatul ahkam ń bẹ tábà wá lọ bẹ́ẹ̀ lọ́nú ẹ̀sìn káwọ àwọn àgbà ńláńlá náà àwọn àfáà tó jẹ́ àwọn àfáà Kiwana bí àwọn Kọ̀rọ̀dọ́wí fojú hàn kó tó kọ Kọ̀rọ̀dọ́wí ó ti kọ àwọn èèyàn kan náà àwọn kọ tíra lọ tó pọ̀ gidi gan tẹ́gí tá a bá tọ́ bọ tíra Kiwana tá a bá bẹ̀rẹ̀ sí ní máwọn tíra àwọn àfáà wọn lẹ́yẹ̀ kankan ìwọ náà mọ̀ pé àkídà yóò dáa káwá lọ síbi pé tọ̀ inú doctrine Kiwana system ló wà nípa pé torí pé nígbà tí wọ́n ń kó ẹgbẹ́ jọ tí wọ́n ń ṣa gbogbo ẹ̀jọ́ níjọ́ kínní àná Sayyid Kutubu àǹkó ni àti Yehudi àti Nasara àti Sufi àti gbogbo ẹ̀ ni wọ́n ń bẹ ń bẹ̀ àwọn kan sọ fún wa pé ẹja sowọ́pọ̀ kẹ ẹja ṣe kí ni o ká gbàjọba ìjọba ló kan àwọn ọ̀gá títí wọ́n ń gbàjọba wọ́n ń fáìtì pẹ̀lú bọ́ǹbù pẹ̀lú ogun bí àwọn ISIS bí àwọn Boko Haram ṣùgbọ́n títí Sayyid Kutubu tiẹ̀ ń kọ́ títí ẹ̀ òun lo system voting democracy system wọlé ibẹ̀ yẹn kọ́ ni mo máa ń lọ mo fẹ́ gbé wa lọ síbi pé bàbá tiẹ̀ lè kátírà tá a bá ń ṣàlàyé ọ̀rọ̀ inú àwọn ẹ̀bùn làákàyè tá a là fún yín ìwọ tó ń gbọ́ mi tó bá tiẹ̀ lè kátírà nínú àwọn làákàyè tá a là bùn ẹ́ wàá wá gbogbo àwọn ẹ̀rí Kùránì àtàwọn àdìsí tí mò ń kà látàárọ̀ àtàwọn àlàyé tí mò ń ṣe wàá wá wò ó lóòótọ́ pé ìyẹn ni pé sísítẹ́ẹ̀mù ká dá gbogbo ẹ̀ pọ̀ ká da gbogbo ẹ̀lù ká dájú gbogbo ẹ̀lù mọ́ra wọn sísítẹ̀mù táyà àwọn kan ni tí wọ́n bìlọ́ǹgì síbi àgbọ́yé ẹ̀sìn rárá àwọn náà wá ní àwọn terminology eléyìí tí mò ń kóòtù fún yín látijọ́ ọjọ́ yìí nípa pé ibi tá a bá ti ṣọ̀kan ohun tá a bá sọ tó bá jọra wọn kẹjá ṣọ̀kan ń bẹ̀ ibi tá a bá ti níyàpẹ̀ ẹnu jámánì ìjára wa gbogbo àfáà sálàfù ni wọ́n sì ń gbógun ti irú àwọn ọ̀rọ̀ yẹn wá ń bọ̀ látọ̀dọ̀ Asambana náà gba ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ẹnìkan tó ń pè ní Ìdírísì gba lọ́dọ̀ Abdullahi kan ní tó fi wá dórí Al-Afghani àbí lórúkọ àgbákò náà àwọn oníbídíà yìí náà sísítẹ́ẹ̀mù yẹn terminology yẹn náà àwọn àwọn Kọ̀rọ̀dọ́wí náà mú pé níbi tẹ́nu wa bá ti kò ibi àkídà àkíntakọ̀rọ̀ àbí àkídà irọ́ ni o a níyapa ẹnu ń bi àkídà náà ṣé àkídà Sufi ni àkídà Sunni ṣé àkídà Murji'a ni àkídà Jahmiyya ṣé àkídà Jahmiyya ni àkídà Ibadiyya ṣé àkídà Ibadiyya ni àkídà àwọn Mu'tazila ṣé àkídà Mu'tazila ni àkídà àwọn Naqshbandiyya àkídà àwọn Qadiriyya àkídà àwọn Neruriyya Sururiyya wọ́n ti pọ̀ jù ṣùgbọ́n nìkan wọn náà náwọn àfijọ́
tá a bá ti wá ráwọn tí yapa níbi àkídà àní mu àáfàá tọ̀hún tó ń wá kọtíra pé tẹ̀kísíìmù pé tàwíìdì mẹ́ta tá a pín sí ni ta ní tó bá fi lè ju mẹ́ta lọ kò sí nínú ẹ̀sìn àwọn àáfàá ẹ̀sìn náà tún wá kọtíra àwọn pé àrọ́dù lè wá fèrò alamẹ́n jahada tẹ̀kísíìmù tàwíìdì ní orúkọ tíra yẹn náà èèyàn rántí orúkọ tíra yẹn dáadáa mọ́ ṣáà nípa àwọn àáfàá ṣe kí ni o wọ́n kọ tíra tó ń jẹ́ orúkọ yẹn tí màá tẹ̀lé rántí ìparí ẹ̀ tíra pọ̀ bẹ́ẹ̀ gan ẹ mọ̀ ìyá mi mùsùlùmí ká wá lọ àwùjọ tiwa ńlẹ̀ Yorùbá tiwa àwọn kan náà gbé sísítẹ́ẹ̀mù yẹn náà wá kí n wá padà sórí ọ̀dọ̀ àáfàá Imran Eleha ní ìsìn báyìí àáfàá Imran Eleha òun náà lo àwọn sísítẹ́ẹ̀mù yẹn àáfàá lo àwọn sísítẹ́ẹ̀mù pé everybody làwọn pè síbi kọ́nfẹ́rẹ́nsì àwọn kí kálukú wá dìfẹ́ǹdì nǹkan tí ó gbé dání ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé tálẹ́ nìkan tó dìfẹ́ǹdì nǹkan tó ń sọ tẹ́kan nínú àwọn àáfàá súnnà tẹ́ ẹ pè tó wá gba máìkì tó wá kọ̀ǹdẹ́ẹ̀mù pé eléyìí tó sọ yóò lẹ́rìí ọ̀rọ̀ bídíà ló sọ kálukú ń sọ wọ́n ń gbé máìkì lẹ̀ wọ́n sì ń lọ níbẹ̀ gan ni pòfẹ́sọ̀ kan ti wá ẹ̀ńdọ́ọ̀sì àkídà àwọn kàwáríjì ń bẹ̀ yẹn torí ìbádí ń bẹ ń bẹ̀ àwọn ìbádí náà sì níbi tí wọ́n ti ní bíráǹṣì pẹ̀lú àwọn kàwáríjì ìpìlẹ̀ láwọn tí ń bú sàábì nì kì í ṣe mùdírù mọ́díkàsì Nàìjíríà nìkan ní ìfẹ́nu àbùkù àwọn sàábà o ó láwọn ọ̀gá ó níbi tí mùdírù náà ti ń kà á níbẹ̀ náà la ti ń rẹ́ni tó ti ń ẹ̀ńdọ́ọ̀sì Ahmada Tijani gẹ́gẹ́ bí àáfàá súnnà àfẹ́ẹ̀sìn ayébẹ̀ẹ̀kọ́ ni kálẹ̀ nìkan tó wá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn tá àáfàá kan wá rọ́ọ̀dà ẹ̀ kí n wá fi kọ́nfẹ́rẹ́nsì tẹ̀ ṣe yìí lẹ̀ láti ọjọ́ tí àáfàá Imran ti ń ṣe kọ́nfẹ́rẹ́nsì ń bọ̀ wá oníṣòfì ń wá bẹ̀ ẹlẹ́gbẹ́ tá a láàpẹ̀lẹ̀ ẹlẹ́bọ tá a nábì ní á jìnà sí wọ́n wá bẹ̀ TMC ẹlẹ́gbẹ́ ni wọ́n olórí àwọn TMC gan tún ní ìjọ tóun náà jẹ́ chairman occasion ń bẹ̀ yẹn lọ́tọ̀ Saubana àbádámọ̀ oníṣòfì ni Tìjàníyà ni ayébẹ̀ẹ̀kọ́ ni gbogbo wọn yìí lẹ̀ ń bá ṣe lẹ́yìn ya fọ́tò káàkiri àárín fọ́tò yín kì í ṣe kọ́nfẹ́rẹ́nsì tá àáfàá Imran ṣe yìí làwa fi ń sọ̀rọ̀ bídíà o àáfàá Imran ti do ní bídíà tipẹ́ lọ́dọ̀ ti tàwa o tipẹ́tipẹ́ ni kì í ṣe ọ̀dọ̀ kọ́nfẹ́rẹ́nsì gbogbo ọdọọdún lẹ máa ń ní yù kọ́nfẹ́rẹ́nsì ìyẹn ò kan àwa ó ti yé ṣùgbọ́n àáfàá Imran kò sí àlùwàláwò wàlùbárà àkídà àlùwàláwò wàlùbárà kò sí lọ́dọ̀ àáfàá Imran èní nìyẹn pẹ̀lú àwọn ẹ̀rí tó fojú hàn kò sí ájírù lọ́dọ̀ àáfàá Imran níjọ́ tá àáfàá ọkọ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ní yù tí wọ́n ń béèrè question lọ́wọ́ àáfàá yẹn ní pọ́blíkì orí bàbá òwòrò ni wọ́n ti bẹ̀rẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ fún àáfàá yẹn ń pé àwọn rí fídíò pé yẹn àti àbá òwòrò àbí wòrò ṣé wòrò ni àbí wòrò àbí alárò òwòrò náà ni àáfàá àṣewò òwòrò yẹn Tìjàníyà yẹn Súfì yẹn àbá yẹn àáfàá Imran gba máìkì yẹn ní sọ pé wọ́n pè fún mítì nìkan ni kí ló àwọn àáfàá yẹn wá pè wá káwa má wàá lọ subhanallah níbẹ̀ ni kìíní yẹn ti bẹ̀rẹ̀ ló fi wá ń di agbádá lára àáfàá tíra àwọn àáfàá àlàkà yìí àwọn eléyìí sì mọ kí ojú ẹ̀yìn lọ tó dá wa lójú dálé kìámà àwọn tí mo ka tíra wọn nípa àwọn ẹlẹ́gbẹ́ àti gbogbo àwọn tẹ̀síwéèrè nǹkan yìí bí wọ́n bá ìmọ̀ báwo ẹ̀yin máa jọmọ kí ó lọ́dọ̀ àwọn eléyìí fáìmọ̀ iye ọdún láwọn àtọ́ ka tíra ká má wáyé tí ìsọ̀ni tó endorse tíra yẹn àwọn náà wá sọ̀rọ̀ yìí àwo wá kó ti ọ̀rọ̀ àáfàá bẹ́ẹ̀ yẹn ṣe máa ń gbọ́ láfọ́rọ̀ àáfàá tí ò bá lẹ́rìí o ọ̀rọ̀ ànábì ni wọ́n fi ń yanjú gbogbo ọ̀rọ̀ wọn àtàdé ànábì àti ọ̀rọ̀ Allah tí ń ṣàlù Quran àáfàá Imran àti gbogbo àwọn ẹlẹ́gbẹ́ wọn jọ wà ní ẹlẹ́gbẹ́ yìí invite àáfàá Imran nìna àáfàá Imran ló ń ṣe wá àti àwọn ẹlẹ́gbẹ́ láwọn tá ànábì tá àlá ní àjìnà sí tá ànábì ní àjìnà sí tí tún ṣàdúrà fún wọn pé Allah ò ní dẹgbẹ́ yín rú ayé báwọn láwọn pósítà invitation nurseparty nǹkan ṣé báwọn ní gbogbo ẹ̀ bèlè ń ta sí pé àáfàá Imran ń sọ àwọn ọ̀rọ̀ kan mi ò dìfẹ́ǹdì àáfàá Yunus Komarudin ni o àáfàá Yunus náà ní kéèsì títí ẹ̀rọ tètè mi o mi support èmi ò ṣe party in belong is anybody mo dúró Allah ni á dá dúró ànábì ni á dá dúró ká máa tẹ̀lé àṣà Allah tẹ̀lé àṣà ànábì ká sì máa tẹ̀lé olórí tí ń bá ń pa wá láṣẹ tí ò bá yà pa kìtàbù wà sunna èmi ò support mẹ́mbà kankan o
ẹ̀yin tó bá ṣe dáadáa tó dúró dáadáa yín yanjú ẹ̀. àfihàn support àfa Akorede Yunus o. mo ti rọ́dà mo ti refute àfa yẹn náà bíi 3-4 days ago ẹ lọ wò ó mi ń take ẹ̀ yìí sí lórí àfa yẹn náà lórí àwọn ọ̀rọ̀ tí àfa yẹn sọ tí ò bá kìtàbù wà súnnà mu. ṣùgbọ́n àfa Imran, you are well known, you are a well known personality nípa ìbídíà. ìyẹn ò nídìí yẹn pẹ́ sọ èmi ò bá yín sọ̀rọ̀ conference nìkan mọ́ ṣé ti conference yẹn additional ni ìyẹn kò tiẹ̀ tó áàdì sí bídíà tí ń bẹ lára yín tẹ́lẹ̀ ni ìyẹn kò tiẹ̀ áàdì sí ni. àfa Imran lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ dáadáa lọ ṣe wáàsí ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ń ṣe wáàsí ń bẹ dáadáa. ẹlẹ́gbẹ́ ń pe àfa ń bá onísúfí ṣe kò ń ṣe onísúfí tí ń ṣe súfí báyìí mistake o àwọn onísúfí tí wọ́n ní ráǹkì ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣe bá àwọn onísúfí ṣe bá sì dà níyà ṣe ṣùgbọ́n a máa ń rí fọ́tò gbogbo yín mọ̀nà àtàwọn tẹjọ ń ṣe àwọn conferences yìí tẹ wá ń ṣe yìí náà gbogbo wọn ń wá bẹ́ẹ̀ gbogbo wọn ń wá sí ibẹ̀. so tí n bá ní kí n máa ka àwọn ọ̀rọ̀ àfa Imran ó pọ̀ gidi gan dé tí kò ní òǹkà. tí bá àfa Imran lè ń gbógun tẹni tó bú sáàbí jẹ́ kínní àná tí ń rọ́dà àfa tó sì jẹ́ kejì tẹ́sí lọ gbá pọ̀rẹ́sì fún yẹn tí yẹn dẹ̀ dá padà. so àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn pọ̀ gan bẹ́ẹ̀ ká máa sọ̀rọ̀ àkídà. àfa Imran ń sọ̀rọ̀ àkídà pé a gbọ́dọ̀ ní ìyapẹnu níbi ọ̀rọ̀ àkídà kí n wá bi àfa Imran àwọn tó wá ní ìyapẹnu bí àkídà pẹ̀lú mọ́nájì sálàfù tẹ́yìn wá múlọ̀ rẹ̀ ńkọ́ kí ni kéèsì wọn kí wá ní kéèsì ẹni tẹ́yìn invite sí dìbéètì tẹni kó wá dìfẹ́ǹdì nǹkan tó fẹ́ dìfẹ́ǹdì tí ò wá rí dìfẹ́ǹdì tẹ́ ẹ mọ̀ pé eléyìí ojú ọ̀nà dọ̀láàlì ni kí ni hukumu bá a ṣe fẹ́ bá rí wọn lò táwọn sábà gbọ́yé. torí àfa Agbolúajé Nájímùdín Agbolúajé ń ka àwọn àṣàrò àwọn sàhábà kí àṣàrò àwọn sàhábì ni àṣàrò àti gbọ́ àṣàrò ni. ṣé àwọn kàwáríjì kí ni àwọn ṣùrùtù tá a fi ń mọ̀ pé ẹlẹ́gbẹ́ lélẹ́yìí ìyẹn àfa dókítà Agbójúadé tí mẹ́mbà dàn yẹn tó náà Àlìmọ́dání Àlìmọ́dání mọ́ra àfa yẹn dáadáa tí máa ń ya pósítà ya fọ́tò àwọn ọmọ skul ṣe gbogbo káàkiri ó jọ bẹ́ẹ̀ ni pé ó ń bá àwọn olóṣèlú ṣe báyìí ń bá àwọn olóṣèlú ṣe báyìí gbá àwọn olóṣèlú wá síbi prógráàmù báyìí ìmọ̀ràn àfa yẹn dáadáa gan bọ́mí yẹn mọ́ ṣe ń pa àfa yẹn mo kàn ṣe máa ń wò àfa láti jìnnàjìnnà máa ń wò yín náà ni o ṣùgbọ́n àwọn nǹkan díẹ̀ tí mo rí yẹn fẹ́ mẹ́nu bà tọ́ àwọn èèyàn ń kọ́ àfa Imran ọ̀rọ̀ wá débi ọ̀rọ̀ ní àìpẹ́ yìí nípa kọ́nfẹ́rẹ́nsì kò ń sọ̀rọ̀ kọ́nfẹ́rẹ́nsì nìkan la fi mú kúmù àti pẹ́tipẹ́ ni àìmọ́ àfa oníbídíà tá àfa yìí àwọn bàbá tẹ̀yìn ń pè láwọn àbò onísúnnà gbogbo onísúnnà ni wọ́n gbogbo wọn wàlíwìláyè ni wọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí máa lọ lóògùn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ lóògùn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ nínákàlí àwa máa lálùjẹ̀ nínú wọn gbogbo wọn pẹ̀lú àkídà wọn tí ò dá lọ́pọ̀lọpọ̀ wọn tá a mọ̀ tán lórúkọ yẹn lọ́dọ̀ yín náà ṣé wọn tí ì ní ìyapẹ ẹnu pẹ̀lú àkídà súnà nẹ́bí tí gbogbo wọn tó wá fìdí wàlíyùláì. àfa Imran ò ń ṣe àfa alùsùnà o àfa oníbídíà ni o kì í sì ń ṣe kọ́nfẹ́rẹ́nsì ó fi dùn oníbídíà o àkídà súfì ń bẹ lára àfa ọ̀rọ̀ súfì ń bẹ lára àfa tó ń lo tíra àwọn onísúfì kan fi ṣe dáwà gbọ́ni tí ò bá ti kéwú tóun ò bá ti mọ̀ kan tí ò mọ̀ nǹkan tó ń kà fún bèlè ń ta sí pé ó tiẹ̀ ti pọ̀ jù mélòó mo fẹ́ kà ẹ yẹ kí n wá bọ́ síbi current issue ọ̀rọ̀ àfa Yunus Komorudeen Yunus àti àfa Imran yìí Saheed Shittu dá ọ̀rọ̀ wàhálà kan lẹ̀ eléyìí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé bí Saheed ò báyìí tí ì dá wàhálà lẹ̀ kò tí ì lè ráwọn èèyàn tí ó lọ wo latest tó fẹ́ sọ Saheed Shittu ò bá yín ní dáwà ẹ̀sìn kan tó fẹ́ rán o ẹ má dára yín láàmú o Saheed Shittu ò bá yín ní ọ̀rọ̀ ẹ̀sìn kan tó fẹ́ rán kọjá pé latest nǹkan tuntun tẹ̀lé wá wò bí fọ́tò ṣe jẹ́ àràmù tó tí gbogbo àdíìsì tó wá lórí fọ́tò tí kò sí àdíìsì ẹyẹ kan tí ń pààyàn lẹ́rìn ń bẹ̀ tí gbogbo ẹ̀ ní agbára pẹ̀lú àdíìsì lọ́wọ́yìndì fi jáde àdíìsì lọ́wọ́yìndì tó àwọn Saheed máa ń gbé fọ́tò èèyàn ṣeré ni kódà wọ́n á tún gbé fọ́tò obìnrin wọ́n á tún gbé gbogbo ẹ̀ wá síbẹ̀ kí dáwà súnnà nìyẹn gbogbo yẹn àfa àtẹ ẹ̀ńdọ́ọ̀sì ẹ̀ńjọ́ kínní àná yìí ti ń kó fún yín nísìn ara kálukú yín ti ń balẹ̀ bíi táàsì tó wọnú omi ara yín ti ń rọ̀ Kútúbí ní jẹsẹ̀ mo tiẹ̀ lọ́wọ́ báyìí àbí aláàfin kó jẹ́ tán lásìkò
Saheed ń pín kárí ni. Ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ a wá ń sọ̀rọ̀ ẹ̀sìn lórí muhadara tí àáfàá tó gbajúmọ̀ pẹ̀lú àwọn sísítẹ́ẹ̀mù oríṣiríṣi tí ò bá ti sálàfù mu yẹn ṣe. Kálukú wá ń yọ hukumu tí nǹkan yẹn ò fi bá súnà mu lọ ńbẹ̀. Saheed fẹ́ dìfẹ́ǹdì àáfàá Imran torí pé òun náà ń wá connection lọ́dọ̀ àáfàá yẹn. Tẹ́lẹ̀ ó fẹ́ súnmọ́ àáfàá yẹn bóyá àáfàá yẹn ń jìnnà sí i kò súnmọ́ ara wọn mọ́. Torí gbogbo àáfàá tó o fẹ́ ìgbà tí Saheed bẹ̀rẹ̀ sí ní lálàṣẹ àwọn àáfàá oníbídí àwọn àáfàá ẹlẹ́bọn kankan yẹn. Àwọn tó ń lálàṣẹ ń bẹ táwọn àáfàá Imran máa ń kí tí máa ń yìn tí máa ń pè láàfàá ẹ̀sìn. Àbó òwòrò àáfàá Imran ò lè oppose ẹ̀. Àwọn oníkíjìpá àáfàá Imran ò lè oppose ẹ̀. Ṣéwù tí ni wọ́n lọ́dọ̀ àáfàá Imran. Gbogbo àwọn oníbídí àti wọn oppose tó ń bú àáfàá Imran lọ́dọ̀ tiwọn òun ò fẹ́ ṣe anybody. Àwọn sì ń rí ìwọ pé wọ́n súnmọ́ àáfàá Imran pé àáfàá Imran ní ń bá kẹ́ ọ́pù làáfàá yẹn fi ń jìnnà sí ẹ̀ngbà náà. Ṣùgbọ́n kò pé Saheed. Gbogbo ẹni tó ti wá bú sẹ́yìn gbogbo wọn ti wá di àáfàá ẹ̀sìn léni lọ́dọ̀ ẹ̀. Àwọn àlìfùlání ti dà àáfàá ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀. Àwọn ni wọ́n ń bá sọ̀rọ̀ nísìnyí tí fi ń gbọ́ràn. Kàfílà Kaula ìbẹ́ sọ̀rọ̀ Kàfílà Kaula ní fídíò téèpù ọ̀rọ̀ àkídà lèmi ń bá gbogbo yín sọ o. Gbogbo wọn ti wá di ẹni à ń jí kí ẹni a máa ń jí rí léni. Gbogbo wọn ló ń kí. Kódà ẹni tí ò bá yin àwọn tí Saheed bá yin ní ìsìn alábòsí onílára ni. Alimuri Bariga ẹni tẹ́ ń sálámọ̀ sí ní ìsìn yìí ni. Ayébẹ̀ ọkọ ni oníkíjìpá Mufti Ìlọrin bàbá onínàkàlí bàbá olójú màálù onítẹ̀fsírì oríṣiríṣi onítàbárùkí onísúfí gbogbo nǹkan bídíà bí tiẹ̀ pọ̀ jù ó ti dà àáfàá Fàrúkù lọ́dọ̀ Saheed ní ìsìn báyìí nísìn gbogbo nǹkan tí ò dá mọ́ tẹ́lẹ̀ ní ti wá ń dà lónìí. Àgbákò ti tiẹ̀ nìyẹn ná. Ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ Saheed wá fẹ́ dìfẹ́ǹdì àáfàá Imran padà. Saheed ò ní ìmọ̀ tó lè fi dìfẹ́ǹdì gbogbo nǹkan tí wọ́n ń kà mọ́ àáfàá Imran lẹ́sẹ̀. Tíyẹn bá ń ṣe nǹkan tó pé kinní yìí ò dáa wọ́n ní kinní yìí ò dáa lójú tiẹ̀ wọ́n ló dáa wàá wá lọ mú ìmọ̀ tí nǹkan yẹn fi dáa wá ní kì í ṣẹjọ́. Saheed ò rí àwọn nǹkan tíyẹn fi ń jó ní bídíà list àwọn nǹkan ẹlẹ́ṣẹ̀. Àwọn nǹkan ẹlẹ́ṣẹ̀ ni Saheed sí kí ni òun ní list ní nǹkan oní bídíà. Nínú Al-Qur'an Allah sọ fún wa ń bẹ̀ pé Bismillahir-Rahmanir-Rahim ní wa anna hadha sirati mustaqima fattabi'uhu. Eléyìí lójú ọ̀nà mi ànábì eléyìí lójú ọ̀nà mi ò tó dúró déédéé ẹ tẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé lóṣìṣẹ́ àwọn ojú ọ̀nà fatafarraqa bikum an sabili tẹ́ fi wá pín lójú ọ̀nà Allah dhalikum wasaqum eléyìí ni àsọlẹ̀ tá à ń sọ fún yín o bihi la'allakum tattaqun kẹpáyà lá pẹ̀lú ẹ̀. Nígbà táwọn àáfàá tí ó kọ tírà eléyìí tí mò ń sọ yìí náà tírà yìí náà ń bẹ nínú tírà yìí ní al-bid'atu dawabituha wa asaruha sayyi fil umma. Tírà yẹn ṣe kí òun bẹ ń bẹ yẹn náà. Nígbà tí wọ́n mú àyà yẹn wá tán wọ́n á ṣe àlàyé lórí àyà yẹn nípa pé àwọn tá Allah ń sọ ń bí lórí àyà yìí walaysu hum alul ma'asi min aisu iya ma'asi wọn kì í ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ o. Tí Saheed ń lísì ṣẹ́ni tó bá ń mutí ń kọ́ ṣé kì í ṣe mùsùlùmí ẹni tí bá ń mugbó ṣé kì í ṣe mùsùlùmí ni tí ń ta tẹ́tẹ́ tí ń parọ́ tí ń jalè tí ń jowó ọmọ òrukàn ṣé kì í ṣe mùsùlùmí. Àwọn ẹlẹ́ṣẹ̀ ni Saheed ń lísì lọ. فإن صائب المعصية لم يدعها طريقا تسلك دائما على مدارات التشريع. Ẹlẹ́ṣẹ̀ ò ní gbé ẹ̀ṣẹ̀ kalẹ̀ kó sọ́dọ̀jú ọ̀nà táwọn èèyàn ó máa tọ̀ tí ó máa yapa ṣẹ̀ríà kama yaf'alu al-mubtadi'u fi ddin bó ní bídíà ṣe máa ń ṣe. Saheed ò mọ̀ yàtọ̀ láàrin bídíà àti ẹ̀ṣẹ̀. Wọ́n wá mú hukumu bídíà fún àáfàá rẹ̀ lórí nǹkan tá àáfàá yìí ṣe pé program ọjọ́ yìí lásán o system foundation tẹ foundate program yìí lé o foundation tí ò bá manhaju sálàfù mu tí nǹkan ò bá sì bá manhaju sálàfù mu á jẹ́ bídíà.
àáfàá tó wá ní prógámù fún ara rẹ̀ gbogbo nǹkan tí ń fi ń dìfẹ́ǹdì prógámù yìí yẹn wàláhì kì í ṣẹ̀rí wàláhì gbogbo ohun tá àáfàá Imran fi ń dìfẹ́ǹdì pé sísítẹ́ẹ̀mù táwọn fẹ́ lò gba àwọn táwọn invite yìí wá o gbogbo ẹ̀ wàláhì kì í ṣe ẹ̀rí kò sí ẹ̀rí ẹyẹ kan bẹ́ẹ̀ tó jiná ọmọ tó wá fẹ́ dìfẹ́ǹdì àáfàá òun ní pa ẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ bídíà yìí òkú mọ́ tí ń jẹ́ bídíà ìgbà tó wá fẹ́ gbógun ta àáfàá tí ń rọ́dà àáfàá títí tọ̀hún ìyẹn Yunus Kamarudeen Yunus ló bá bọ́ síbi ọ̀rọ̀ owó Ìkòyí pírìsì gbogbo ẹ̀yin ńlá káyè tẹ́ ẹ bá jiná tẹ́ ẹ pọ́rọ́ ẹ̀sìn ló ká yín lára ẹ dákun wọ́n lẹ́nìkan ṣe bídíà nú ẹ̀sìn ẹni tó wá lẹ́nìkan ṣe bídíà yẹn náà ní kéèsì lápèjúwe bí i nǹkan nọ́mánọ́mà tí ń ṣe nǹkan ẹ̀sìn níbo ni a ti ń fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ẹnìkan tá a ti fi ń ṣe ẹ̀rí pẹ́ni yẹn náà ò dáa àbẹ́mi ni mi mọ Yorùbá yẹn gbé kalẹ̀ ni níbo ni ẹni tó gbowó àtẹni tí ò gbowó ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bídíà kọ́nfẹ́rẹ́ǹsì àfáà Imran tí wọ́n ń sọ. Saheed wá fi yẹn dá wàhálà lẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ gan-an ṣọ́rọ̀ tí yẹn máa ń sọ nírú ọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ yẹn wá dariwo dàbẹ́ ni pé Kútúbí ń titi ẹ̀ ó fẹ́ yanjú àwọn nǹkan yẹn mi ò gbọ́ tí Kútúbí ná ṣùgbọ́n mo rí kílí líǹkì tí wọ́n sẹ́ndì sí mi yẹn tí wọ́n ti Saheed tó ń play Kútúbí yẹn ó ń play ẹ̀ díẹ̀ one after the other níjọ́ tí n máa ṣàfùlà níjọ́ tí n máa ṣe kò ń gẹ́ tí n máa rí tí Kútúbí yẹn normally ní titi ẹ̀ nìkan ìyànráyà àti wo eré mi ò kí máa ń wá àwọn nǹkan tí wọ́n máa ń ṣe báyẹn ìyànráyè ẹ̀ o àfi díẹ̀ tó máa sẹ́ndì sí pé ẹgbọ́n tẹ́ni yìí sọ o wọ́n á bá mi kọ mínítì tó bẹ̀rẹ̀ sí ní sọ àti ibi tó sọ dé màá lọ fà á lọ síbi mínítì yẹn jẹ́jẹ́ màá gbọ́n tí mo fẹ́ gbọ́ máa fi tó kù lẹ̀ torí kí ni wọ́n tó máa ń sọ yẹn máa ń waste àsìkò mi sì máa ń fọyàn lórí torí ọ̀pọ̀lọpọ̀ kì í bèsè lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn philosophy ni máa ń pọ̀ jù ń bẹ̀ tọ́ ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ Kútúbí ti wá di alábòsí ní ìsìn Abu Sufyan ó ti di alábòsí ní ìsìn Saheed Shittu ló wá dá ọ̀rọ̀ wọ́n gbowó wọn wá gbowó lẹ̀ àwọn ọmọ kéwà àfáà Imran náà ti wá bọ́ta tóun náà ń sọ̀rọ̀ lẹ́ni tí mo rí ìwọ àfáà tó fẹ́ dìfẹ́ǹdì àfáà Imran tó sọ̀rọ̀ lẹ́ni tí Saheed gbé fídíò ẹ̀ yẹn Allahu Akbar onímọ̀ ò kí máa ń sọ̀rọ̀ báyẹn ẹni tó bá kéwú tí kéwú bá yé kí máa ń sọ̀rọ̀ báyẹn kódà kó já sí pé àwọn nǹkan tí ń bẹ lẹ́mìí ẹ̀ àti lọ́wọ́ ẹ tó fẹ́ sọ náà nìyẹn wàá máa sọ àwọn èèyàn tún máa rápẹrẹ pé ẹni yìí mọ nǹkan tí ń sọ ń bẹ bẹlẹ ń ta sí pé wo nǹkan tá àáfàá yẹn sọ lénìí yẹn tí mo rí lénìí lèmi rí yìí o tí lálẹ́ yìí náà tí mo travel tí mo dé láti Àbújá náà mo rí yìí o ni mo rí i pé gbogbo ẹ̀yàn yẹn kò sẹ́yẹ̀ kan tó bá mọ̀ lọ ń bẹ gbogbo ẹ̀ kò jẹ́ dìfẹ́ǹsì ni ó fẹ́ dìfẹ́ǹdì àáfàá Imran ní kí ẹ má dìfẹ́ǹdì èèyàn ní ẹ̀rí ìmọ̀ la fi ń dìfẹ́ǹdì nǹkan tá a bá dìfẹ́ǹdì tí ó sì ní sí tàbùsí ń bẹ àfáà wa sọ̀rọ̀ débi pé Imran ra mọ́tò pé àfáà Imran ra bí a Venza kẹ́ni mọ̀ kí mo gbọ́ àfáà Imran ra Venza ó wá lọ gbé kí àfáà Yunus Kamarudeen Akórèdé Kọ̀mọ́rù Akórèdé kí má fi díìnì sí gbogbo yẹn ká tún máa lo kí ó ń bẹ̀ yẹn náà ó dàbẹ́ ní pé nígbà tá a fa Imran kó ń bẹ̀ ṣá létà tó àgbẹ̀gẹ́ bẹ́ẹ̀ tá a fa yẹn sọ tí mo gbọ́ o náà wọ́n wà ní kíláàsì àfa Imran wá wọ kíláàsì ó wá ń ṣe bákan ojú àfa yẹn kọ́rẹ́ lọ́wọ́ àwọn á béèrè pé ṣé kò sí wá ní àwọn ò rìsífù kọ́ọ̀lù kan pé àwọn ọmọ kí wà àfa Yunus náà ní àwọn àkíyèsí àwọn mùlà azot lórí àfa Imran gbé kí ló nǹkan tẹ́ ẹ rí ń bẹ̀ wọ́n á sọ pé mọ́tò tá àfa Imran rà tó ń lò yẹn pé mọ́tò yẹn ó ti pọ̀ jù fún àfa onísúnnà tí ń bá ń ṣe dáwà wọ́n ní àwọn ọmọ kéwù Yunus Kamarudeen ni ó sọ báyìí ṣe rí tíra tí mo kú tì yìí náà ni Al-Bid'atu wa Atharuha sí Al-Bid'atu Dawabituha wa Atharuha sí fil umma yìí tí bá lọ wo ọ̀rọ̀ bídíà ń bẹ̀ dáadáa tẹ́lẹ̀ ó kà á tán ọ̀rọ̀ àwọn àáfàá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mú wá síbẹ̀ Yahya bun Kathir kan kíní kan òṣèbù lóko àáfàá òṣèbù kíní kan lóko àáfàá yẹn rántí mọ́ ni àáfàá yẹn sọ fún ọmọ ẹ̀
ó ní ya bunayya ó ní wọ́n mọ̀ mi ó ní jẹ́ kí nǹkan tó máa wá nú ayé jẹ́ ó kéré kó o wá jẹ́ kí ìtẹ̀lé Allah tẹ̀lé ànábì rẹ ìbádà rẹ jẹ́ kó pọ̀. Ó wá ní ìwọ ọmọ mi sórí kó o máa tẹ̀lé ẹni tí ń fa sìgá ẹni tí ń ṣẹ̀ kó o máa bá a rìn àhábù mi ni o pé mo nífẹ̀ẹ́ ó tẹ́ mi lọ́rùn ju kí n rí ẹ kó o máa bú ní bídíà rìn lọ. Ó ti yé gbogbo inú ẹ̀sìn láyé nínú ẹ̀sìn là ti máa ń kà á pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ayé ká wáyé níwọ̀nba. Táwọn èèyàn kan bá wá ní pé àáfàá súnà kíní tẹ̀ ń lò yìí ó ṣe kíní kan bákan ó ti tóbi jù bákan kò tí ì di èébú ení kò dẹ̀ túmọ̀ sí pọ́rọ̀ yẹn ò dáa kò tún wá túmọ̀ sí pọ́rọ̀ yẹn tún dáa kò túmọ̀ sí pé àkíyèsí yẹn ò dáa kò dẹ̀ tún túmọ̀ sí pé àkíyèsí yẹn ò dáa bá Allah bá ṣe kẹ́yìn náà nìyẹn ó ṣe live life ẹ̀. Ẹni tó lówó àti gbénú dúpẹ́lẹ̀tì tẹnu kó lọ gbarúmọ̀ pálọ́sẹ̀f kan bùkátà rẹ̀ kò lè gbé bẹ̀ yẹn kò lè wà contented pẹ̀lú bẹ̀. Ó dàbí ẹni tó ní full set of share ó ti yé ó ní bẹ́ẹ̀dì ó ní dining table ẹ wá ní ayé yìí kéré gan-an àwọn ẹni ọlọ́run wọn wáyé má yé lọ́ọ́ gba ìrúnmù kó máa gbé bẹ́ẹ̀ níbo ni ó kó àwọn full set share sí bó ni ó kó dining table sí bó ni ó kó àwọn bọ́nà kíṣìnì sí bó ni ó kó mátíráàsì sí inú yàrá kan. Bá Allah bá ṣe kẹ́yàn èèyàn ò lè fò bẹ́ẹ̀ ó ti yé ṣùgbọ́n ńgbà míì náà ń bẹ bá Allah bá kẹ́yàn tíyẹn bá lówó kọ́pútà ńgbà míì tíyẹn bá ń gun Camry kò túmọ̀ sí pé méjèèjì ò dáa bí level ìmánì bá ṣe tó lẹ́mìí kálukú ló ṣe máa live. Irú àwọn ọ̀rọ̀ báyẹn tí wọ́n advice yẹn báyẹn kò tí ì tó nǹkan tá a fi sọ pé ẹni tó advice wa yẹn ní lára wa ibi tí mò ń lọ ń bẹ nìyẹn. Irú ọ̀rọ̀ yẹn kò tí ì tó nǹkan tí mo lè wá sọ pé ẹni yẹn ní ìlara mi inú mọ́tò tí mò ń gùn ní mb bóyá òun wá kọ́ ni ó mú àfáà Ìmọ̀ránì ṣe kútúbà kan jẹ yídì lọ́dún kan bóyá 2 years ago nípa pé mọ́tò 10 million àbí 30 million ni bí a mọ́tò ó ṣàdárúkọ mílíọ̀n pé mọ́tò mílíọ̀n báyìí ni mò ń lò lẹ́ ń pariwo inshallah ń gun 30 million ń gun 30 million ń gun 100 million kò sí nǹkan tá a fi ṣe kò sí nǹkan tí a fi ṣe. Ẹ̀yin ò lówó àfáà Ìmọ̀ránì ò lówó àfáà Ìmọ̀ránì ò lówó TB Joshua kò lówó yẹ o sí pásítọ̀ Deeper Life àwọn olùkọ́ lówó mẹ́rin àwọn kèfèrí kan ní owó tí wọ́n kọ́ yunifásitì láwọn nìkan wọ́n dáa kọ́ wọ́n ń ṣe mùsùlùmí bí wọ́n ṣe wá ní olówó tí wọ́n ní ọlá yẹn wá túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n ní ṣùgbọ́n ní pé tí mùsùlùmí náà bá lówó kó má live life olówó ó ti yé ṣùgbọ́n kò tí ì tó nǹkan tá a fi mú ókùmù fún wọn pẹ̀lú nǹkan tí mo gbọ́ ni mo fi sọ èyí tí mo sọ yìí. Nínú ọ̀rọ̀ tá a fà yẹn tún sọ ó ní àáfàá Yunus Komorudeen tí bá ń ṣe fídíò tí bá ń ṣe program yìí máa ń wù bákan nínú online yìí máa ń wù bákan kò standard dáadáa kódà gan stool bí ó ní àga stool kan ní máa fi ń jókòó àáfàá Ìmọ̀ránì ló wá rí i pé kíní yóò wá òkè ó ní àwọn làáfàá yẹn rán lọ sọ́dọ̀ ẹ̀ pé káwọn lọ ṣe ètò gbogbo kíní yẹn kó balance àti àga àti everything irú àwọn ọ̀rọ̀ báyìí tó wá sọ ń tà yìí ní ìdí ẹ̀ ìyẹn náà tọ́ka pé ìwọ tó wá sọ̀rọ̀ yẹn gan rẹ̀ sìn ká ló rán. Kí n wá bọ́ sórí ọ̀rọ̀ àáfàá Yunus gan fún ara ẹ̀ Akorede àáfàá Yunus yìí tóun náà mú kúmú bídíà fẹ́ nìkan yìí ìwọ náà ń bá wọn ní bídíà ṣe. Àáfàá Yunus Komorudeen nìkan náà fún ara ẹ̀ náà ń bá àwọn oníbídíà ṣe báwọn oníbídíà yìí invite wọn náà tó máa lọ ń ṣe wáàsí fún wọn. Ẹlẹ́ẹ̀kejì bídíà ò ní hukumu lọ́dọ̀ gbogbo ẹ̀yin àáfàá yẹn bídíà gangan ò ní hukumu lọ́dọ̀ gbogbo ẹ̀yin àáfàá Yunus Komorudeen ní ó ń condemn Sufi pé Sufi ò dáa kò sí Sufi nínú ẹ̀sìn wọ́n dẹ̀ pa àáfàá Yunus wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ kò rí dáhùn. Ọ̀dà bàbá Ádámà Mọ́dékàsì wọ́n ní ṣó gbà pé àáfàá ni bàbá Ádámà àáfàá Yunus níbẹ̀ ni àwọn gbà pa àáfàá ni àwọn tó bá gbà pa àáfàá ni orí mọ́kìfù ẹ̀ làwọn náà wà
so kó ń bẹ̀ kò sí nǹkan mọ́ lórí ẹ̀ mọ́. Ṣé bá àfa Yunus yìí náà àwọn MSS máa ń pè é náà MSS máa ń pe àfa Yunus Komorudeen dáadáa tí máa lọ ń ṣe wáàsí àwọn ẹlẹgbẹ́ máa ń pè àwọn ẹlẹgbẹ́ tá ẹlẹgbẹ́ ò dá yìí ni mo fi mọ̀ọ́mọ̀ lọ bèrè ọ̀rọ̀ mi láti bí implication ẹgbẹ́ ká fi máa burú ẹlẹgbẹ́ náà ká wá wá àwọn tí wọ́n pera wọn láàfáà ẹ̀sìn táwọn gan lọ ń ṣe wáàsí fáwọn ẹlẹgbẹ́. Torí pé tẹ́ ẹ bá lẹ́yìn rí di ẹnìkan ẹ̀yin náà wọ ìdíyín náà wò ṣe balance. Mi ò sọ pé àfa Yunus sọ pé ń bá Imran jà torí ọ̀rọ̀ mọ́tò àbí kíní kan yín kan mi ò mi sọ̀rọ̀ owó ṣùgbọ́n mò ń jẹ́ kó yé yín pé èmi o àwọn méjèèjì tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí náà ni wọ́n ní ẹ̀sùn ṣùgbọ́n tá a bá ní ká gbé sínú skéèlì àwọn bídíà àti àfa Imran ó tún ní pa lẹ́gbẹ̀ẹ́ bídíà àti ti Yunus Komorudeen gbogbo àwọn sẹ́ẹ̀tì àwọn àfa Yunus Komorudeen ní kálukú yín ẹ̀ ń sọ̀rọ̀ ní pé kíní kan ò dá kíní kan ò dá ni ẹ̀yin gan ò kí ń lo hukumu ẹ̀ ṣe bí mufasíkọ̀ lọ́dọ̀ títí gbogbo yín náà ẹni tí ò bá mú hukumu mufasíkọ̀ kì í ṣe alùsùnnà. Ànábì ní kullu bid'atin dalalah gbogbo bídíà àánú ni àwọn àfa inú àwọn àfa àwọn kan wá dé lẹ́yìn àwọn ṣe kí ni o àwọn bá pín bídíà wọ́n dá méjì ìpè gbogbo bídíà kọ́ ṣùgbọ́n ohun táwọn kan sọ pé kúlù ni Ànábì sọ. Àfa Yunus yìí wá ṣe fatiwa pé gbogbo ẹni tó bá ní bídíà òpin kò ń ṣe onísúnnà wọ́n lè mọ́ àmọ́ tẹ́kfìrí wọ́n pè wá ní jàbàtíyà nítorí ẹ̀ àwa ń sọ fáàfà Komorudeen Yunus pé kódà àwọn àáfàá tí wọ́n pín bídíà bíi Sheikh Solih Usaimin náà sọ pé kẹ́límọ̀ kúlù tí Ànábì lù yìí kẹ́límọ̀ yìí kó gbogbo nǹkan sínú ni o kò sẹ́yẹ̀ kan tó dúrọ̀pù ń bẹ̀ ń pé káwa wá pé Ànábì ní kúlù bid'atin dalalah pé ìdà l'Ànábì fún wa ká máa fi gé gbogbo ibi ọ̀nà tọ́ba náà fẹ́ pín bídíà sí. Èmi wá ń fi dá yín lójú lénìí pé kì í ṣe Sheikh Solih Usaimin nìkan ni ó sọ bẹ́ẹ̀ o gbogbo àwọn àáfàá ẹ̀sìn kò sẹ́nìkan tó jiyàn lórí kúlù rí o ká wá béè lọ́wọ́ àwọn náà pé ẹ̀yin àáfàá àtẹ̀yìn náà wá pín bídíà sí mufasíkọ̀ àti mukafira níbo lẹ́yìn náà ju kúlù sí. Tá bá lọ wo al-Mawsu'atul Jaliyya fi shuruhil aqidatil wasitiyya àti Ibn Taymiyyah àwọn àáfàá wa pọ̀ ńbẹ̀ tí wọ́n ṣe kí ni o tí kálukú wọn tí wọ́n mú ọ̀rọ̀ wọn wá lórí tírà yẹn wọ́n pọ̀ o jẹun wo ná 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 àfáà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kó àwọn ọ̀rọ̀ wọn síbi láwọn àfáà sálàfù Muhammad bin Solih Usaimin ó wà ń bẹ̀ Solih Al-Fawzan Sheikh Faisal bin Abdulaziz Ali Mubarak Sheikh Abdulaziz bin Muhammad bin Mani Sheikh Muhammad bin Ibrahim Ali Sheikh Abdulaziz bin Nasir Rashid Sheikh Abdulrahman bin Nasir Saadi àwọn àfáà àwọn Sheikh Solih àwọn àfáà lálálálálá àwọn eléyìí fà Solih bin Abdulaziz ala Sheikh Abdulaziz bin Abdullah bin Baz Zaid bin Abdulaziz Al-Fiyad Sheikh Abdulrahman bin Nasir Al-Barak Muhammad Al-Khalil Al-Aras wa ma'ahu asilatu wa ujiba àtàwọn béèrè táwọn èèyàn tún ń dáhùn bẹ́ẹ̀ ti Sheikh Abdulaziz bin Muhammad Saliman àwọn afáàgbà ọ̀rọ̀ yẹn wá pọ̀ gan. Tó bá lọ sínú Mujallad volume 3 mo fẹ́ tún kúrò fún yín lẹ́ẹ̀kan sí ni o mi ń lo títí Sheikh Solih Fawzan Solih Usaimin ni mo o tó bá lọ ohun tí Sheikh Solih Usaimin nìyẹn al-Ibda'u fi bayani kamal wa qatar al-ibtida' lórúkọ tírà yẹn wọ́n á lọ wo tírà tí mo wá dárúkọ ní ìsìn tí mo list àwọn àfáà yìí ní ìsìn àwọn àfáà yẹn náà tún wá mú wá pé Ànábì ní fa inna kulla bid'atin dalalah ó wá ní wa azal umumu zahir ó wá ní fa inna Allahu akbar àwọn àfáà yẹn náà dẹ̀ pín bídíà o ó wá ní fa inna lafza kullu ó wá bracket ẹ̀ yadullu ala zuhuri fil umum wọ́n bracket ẹ̀ síbẹ̀ fún ọ. Àwọn àfáà tí wọ́n dẹ̀ bracket nǹkan tí wọ́n sọ nǹkan yìí àwọn náà dẹ̀ tún pín bídíà àwa ń bè lọ́wọ́ wọn pé yá sheik ẹni kúlù ń tọ́ka lórí gbogbo nǹkan eléyìí tẹ́yìn náà tún wá sọ yìí náà bó lẹ́yìn náà ti kí ni o lẹ́yìn náà ti wá rí. Ibì kan tiẹ̀ wá ń bẹ̀ tí mo fẹ́ wá jáde tá a fáwa ọ tún sọ ọ̀rọ̀ kan ọ sọ kẹ́límọ̀ kan tó bá lọ wo péèjì yìí ṣéèkì ní nígbà tí wọ́n sọ tẹ̀síìmù
akiru lil bidai wọ́n ní an takuna lil bid'a kabira min al khaba'ir ani bídíà ju ẹ̀ṣẹ̀ lọ wọ́n wá nítọ̀ bídíà ju àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ o Saheed Shittu ṣó ń gbọ́ bídíà ó ju gbogbo àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ o kọ̀dí tásọ́lá ìlàlẹ̀ kúfúrì nígbà tí bídíà ju gbogbo àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ lọ yẹn o ó ti wọnú kúfúrù ní bídíà ẹ̀yàn mọ̀ ìyá mi ẹ wá lọ wo àwọn àfáà wa yìí o wọ́n tún wá lọ má dìísì ànábì wá pé ànábì ní wa iyyakum wa muntasatil umur ànábì ní ẹ jìnnà sáwọn nǹkan tó ń dálẹ̀ nú gbà fa inna kulla bid'atin dalala gbogbo àdádálẹ̀ àánú gbogbo ẹ̀ àwọn àfáà yìí wá tún wá sọ̀rọ̀ wọ́n ní wa hadha yani wọ́n ní ohun tọ́rọ̀ ànábì yìí ń túmọ̀ ni pé hazihi kulliya pé anna hazihi kulliya ń pé kúlù tá ànábì sọ yìí ń túmọ̀ gbogbo ẹ̀ wọ́n wá ní la yakhruju aniya shay kò sẹ́yẹ̀ kan báyìí tó jáde kúrò lábẹ́ kúlù kò sẹ́yẹ̀ kan báyìí tó jáde kúrò ní abẹ́ kúlù kò sí bídíà ẹ̀yẹ̀ kan tó escape kò ń bì náà àwa nìyẹn ṣùgbọ́n ní bídíà mọ̀fásíkọ̀ á wọ iná á jìyà aṣẹ náà ṣùgbọ́n mùsùlùmí náà ni tó bá jẹ́ mùsùlùmí náà ni ń jẹ́ mùsùlùmí náà ni ẹlẹ́ṣẹ̀ ló máa wá jẹ́ a gbọ́dọ̀ wá sọ pé ẹlẹ́ṣẹ̀ àwọ̀ náà afa Yunus Qamaruddin ọ̀dọ́ yìí mú ti lọ afa Yunus oníbídíà gan lẹ́yìn náà kò sí bídíà ẹ̀yin náà ń ṣe wá fáwọn oníbídíà mo máa ń yíwùn tó ní agbára ní afa Yunus Qamaruddin kò lórúkọ ẹgbẹ́ o kò lóhùn ìṣẹ́gbẹ́ o ṣùgbọ́n gbogbo ẹlẹ́gbẹ́ ní ń bá ṣe gbogbo ẹlẹ́gbẹ́ òun ni afa yẹn ń bá ṣe kí wọ́n làwọn bá káàkiri ṣùgbọ́n kò jura wọn lọ ni pé àwọn ká wà ní tí máa ń ṣe tó máa ń hàn tí ẹ̀ tó máa ń dá crisis sílẹ̀ ní àfa oní conference yẹn ó ti báyìí ní ìsìn báyìí ṣùgbọ́n àfa Yunus náà kò sí hukumu lọ́dọ̀ àfa Yunus kò sí hukumu lọ́dọ̀ àfa Yunus àtá lórí tẹ̀blíìgì kí àwọn máa ṣe fatiwa pé ọ̀tọ̀ ní tẹ̀blíìgì Asia country ọ̀tọ̀ ní tẹ̀blíìgì Nàìjíríà tí tẹ̀blíìgì ò báyìí tí ìṣẹ́bọ àbí kó sọ̀rọ̀ ẹbọ àbí tí ò báyìí tí lọ jáde èèyàn sì lè kírun lẹ́yìn ẹ̀ àwa ń béèrè pé kí ni foundation tẹ̀blíìgì gangan foundation la fẹ́ mọ̀ tí foundation ò bá ti dáa gbogbo ohun tó mọ̀ kí wọ́n lè mọ̀ lè ò lè dáa kò lè sí nínú ẹ̀sìn mo lérò pé àwọn àlàyé tí mò ń ṣe ń yé àwọn tí wọ́n bá fẹ́ mú òdodo ọ̀rọ̀ gbogbo ohun tó wá fa gbọ́ pé sí omi ọ̀tọ̀ yìí Saheed ló fa gbogbo ẹ̀ Saheed Shittu ọ̀rọ̀ ẹ̀sìn ò kì í ṣe Kamilu Kompo ọ̀rọ̀ ẹ̀sìn ò kì í ṣe national theatre gbogbo nǹkan tó sì ń ṣe yìí lásán gbogbo ẹ̀ náà ni wàá ṣèṣirò gbogbo ẹ̀ Saheed wàá ṣèṣirò gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí àfi tó bá lásìkò torí ọ̀rọ̀ tó dákalẹ̀ yìí sìn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ bí a mú o pé wọ́n ní ìjòkó bídíà lẹ́nìkan ṣe ó wá fẹ́ rọ́dà àbò fẹ́ defend pé nǹkan yẹn ò kì í ṣe ìjòkó bídíà wàá fìmọ̀ defend ni kì í ṣe kó wá lọ́ọ́ mú àṣírí yẹn kan jáde kó wá ní tí wọ́n náà ṣe yìí nǹkan báwo ló ṣe jẹ́ nǹkan ẹ̀sìn bèlè ń ta sí pé ohun tó wá mú àáfàá yẹn fún òtún wá rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣàlàyé ìmọ̀ àárín yẹn kò dẹ̀ sí nǹkan tó kàn mí pẹ̀lú gbogbo yẹn èmi kàn fẹ́ sọ pé tọ̀ àtẹni tí ń rọ́dà lórí èèyàn àtẹni tí wọ́n rọ́dà lé àwọn méjèèjì náà ló nídìí kí wọ́n ṣe kí ni o kí wọ́n yẹra wọn wò kálukú wọn jọ kó sí nǹkan kan náà ni ní bẹ̀yẹn bí bẹ̀yẹn ṣe jẹ́ nìyẹn mo wá rà àáfàá Dr. Najimudeen Agbolúayé ni mo rí fídíò yẹn ọ̀sẹ̀ díẹ̀ sí mi àáfàá wa ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ àwọn salaf àti àwọn asàrò àwọn tàbíìn nípa àtàwọn àfáìsìn míì gbà pé ẹ jìnnà tó ní bídíà ẹ má bu ní bídíà ṣe ẹ má jókòó tó ní bídíà ó wá láwọn olóníbídíà tí wọ́n ń sọ̀rọ̀ sí ẹ̀yin kàwárìjì náà ni àti ẹ̀yin náà ni pé ẹ̀yin lẹ dé lẹ wá dá gbogbo ẹ̀ lẹ wá pín gbogbo ẹ̀ àfáà dókítà nìyẹn anta doctor wa narju mink an tatakallama kal alim in kunta aliman hakikiyan àfáà ni wọ́n pè yìí mí tí mo mọ̀ sí nípa àfáà yìí o ṣùgbọ́n nǹkan tí mo kàn máa rí ni pé àfáà yẹn máa ń ya fídíò gan ó lè lọ múra kó ṣó fídíò kó ya fọ́tò gbogbo Mẹ́kà
kó ya ibi tí wọ́n ti ń jẹun, kó ya ibi tí gbogbo wọn ti ń rìn, fọ́tò àwọn ọmọ school, kó máa ṣènáwó, kó gbé àwọn olóṣèlú kan wá síbẹ̀, máa sálámọ̀ káàkiri báyìí. Nǹkan tí mo rí mọ̀ nìyẹn, ìyìn tí ra àwọn nǹkan míì. Táwọn tó bá wá mọ àáfàá yẹn dáadáa bá wá lè wá ṣàlàyé àáfàá yẹn fún mi nìkan ló bá kù. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ àáfàá yìí tí mo gbọ́ yìí, I was so very disappointed. A whole doctor. Mo wà disappointed ìbàjẹ́. Onímọ̀ ò kí máa ń sọ̀rọ̀ báyìí náà. Àwọn wo ni àwọn wo gangan lọ̀rọ̀ àwọn tábìlì yẹn bá wí? Ṣé ẹgbẹ́ nínú ẹ̀sìn ò nítumọ̀? Ọ̀rọ̀ tekfir, ọ̀rọ̀ tẹ̀bùdíhùn, ṣé kò sí nínú ẹ̀sìn? Bó ṣe kẹ́ ẹ sọ̀rọ̀ nìyẹn náà. Ọ̀rọ̀ tekfir, ọ̀rọ̀ tẹ̀bùdíhùn, ṣé kò sí nínú ẹ̀sìn? Àwọn wo ló wá ń ṣàṣejù rẹ̀? Àwọn wo ló wá ń ṣe àṣetò? Ẹlẹ́ẹ̀kejì, doctor, why? Èmi ló dé. Limadha taksib? Why are you lying? Ẹ̀ ń parọ́. Ẹ̀ ń parọ́ débi pé wọ́n bá ọ̀rọ̀ ẹ̀sìn débi pé wọ́n máa ń kà fara èèyàn. Ọ̀nà àwọn kan wọn sọ lórúkọ anybody o. Ṣùgbọ́n ìdájọ́ tí dọ́kítọ́rù mú fẹ́ni tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn, ìdájọ́ yẹn èèyàn kan ò ní múrú ẹ̀ kórí ẹ̀ má ti yí. Ẹni torí ẹ̀ bá ti yí ló máa ṣe nǹkan tí dókítà sọ pé ẹnìyẹn ṣe yẹn. Kí lẹnìyẹn ṣe? Ó ní tí mùsùlùmí bá wá kú lẹ́gbẹ̀ẹ́ ilé ẹnìyẹn kò ní wá síbẹ̀, kò ní join wọn, kò ní ṣàdúrà, kò ní lọbẹ̀. Tá bá ní ṣé ẹni tó kú yẹn ṣé ó ti di kèfèrí lọ́dọ̀ títí ẹ ni? Á ní rárá kò ń ṣe kèfèrí, mùsùlùmí ni o. Ṣẹlẹ̀ tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n irọ́ ni, àwọn tí máa ń sọ àsìmọ́ bí tẹ́ ẹ máa ń ti ọ̀rọ̀ yẹn sí. Èèyàn kan ò ní gbádùn torí yẹn ò báyìí tí yìí. Mùsùlùmí á wá kú nítòsí rẹ, kò sì jẹ́ mùsùlùmí, kò jẹ́ nǹkan kan, wàá wá ní kò ní rísìn, òkò súnmọ́ lásán ni. Irú àwọn tí bàbá Ṣáráfù àbí kí ni wọ́n máa ń gbà báyẹn náà, bàbá Sọ́rọ́wù Ìwó tó sọ níbi kọ́nfẹ́rẹ́ǹsì bídíà tí wọ́n ṣe yìí ni pé àwọn èèyàn kan ń bẹ, àwọn á ní káwọn jọ jókòó debate, káwọn jọ náà kọ́ṣà ara wọn, wọn á ní rárá o, àwọn ò ní jókòó táwọn. Àwọn máa wá ń béèrè pé ṣé òun ti do ní bídíà ni? Wọn á ní rárá o, àwọn ò bàdá mi, kà ní bàdá mi. Ṣé kì mùsùlùmí náà sì ni mí nìyẹn tó bá ti bàdá mi? Á nìyẹn kí ló wá dé tó fẹ́ jókòó ti mùsùlùmí? Ṣé ní gbogbo àwọn ní terminology mufasíkọ̀ tó ń ṣe ńlẹ̀ Yorùbá, àwọn àfáà ẹ̀sìn tí wọ́n pín bídíà sí mufasíkọ̀ àti mùkáfírà wọn ṣe bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n àwọn tilẹ̀ Yorùbá yìí ò fẹ́ jìnnà sẹ́nì kankan, wọn ò fẹ́ lo hukumu tẹ̀kífìrì ni wọ́n fi ń lo bídíà mufasíkọ̀. Ẹ wà ní mufasíkọ̀ nígbà mùsùlùmí ni, ẹ wà tó máa sá fún. Tó o bá gbà pé lẹ́ṣẹ̀ lèèyàn mùsùlùmí ni, o ní máa sá fún. Inú kó là á mọ́lẹ̀ kì í ṣe mùsùlùmí. Àmọ́ irú ẹ̀ náà ni Dr. Agboluaje yìí náà sọ yìí. Dr. Agboluaje Al-Madani, ọmọ Nàìjíríà lẹ́yìn, ọmọ Ìbàdàn àbí ọmọ bo ni bí Abẹ́òkúta sí ni? Ẹ̀yin ọmọ Nàìjíríà, Nàìjíríà ló yẹ kí ẹ máa jẹ́, kì í ṣe Mọ́dání, ẹ̀ ṣe mọ́ Mọ̀dínà. Bẹ́ẹ̀ bá lóun jẹ́ Mọ̀díní, Afghani, nǹkan kan, orúkọ ìlú kálukú náà fi ń pè wọ́n. Èèyàn ò kí máa ń yá orúkọ ìlú kó wá lẹ̀ mọ́ orúkọ ẹ̀. Yẹ́bí dókítà ni wọ́n pè yín. Ẹ ní dọ́kítọ́rù, ẹ tún máa ń kọ dọ́kítọ́rù sínú orúkọ yín báyìí ní àti bracket ẹ̀ kẹ́lẹ́ àwọn àpẹ ní dọ́kítọ́rìtì àti gbọ́. Bẹ́ẹ̀ ni dókítà náà lẹ́ ń make àwọn blunders yìí. Gbogbo àwọn dọ́kítọ́rù yẹn ò nítumọ̀, kò jẹ́ nǹkan kan. Research kan tí yẹn ṣe ni. Àwa náà lọ sí school náà. So research ni ẹ máa fẹ́ tọ́pìkì náà ṣe research ẹ̀ wá ọdún kan ṣe wà lẹ́nu ẹ̀. Tó bá wá compile ẹjọ́ tó gbà àjọ wá defend ẹ̀, wọ́n á dẹ̀ sáyẹn ó di professor ni. Research ni how many class lẹ́ ń lọ fún PhD level? Research ni now. So research yìí ò tí ì tó o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, onímọ̀ kì í máa ń sọ̀rọ̀ báyìí o. Onímọ̀ máa lọ gbé ọ̀rọ̀ láti ìpìlẹ̀, wàá máa yànnàná ọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n gbogbo yín náà wá ń jáde, ẹ wá ń defend àwọn àfáà tí kálukú yín gba títí ẹ̀. Ẹ wá ń defend àwọn àfáà tí kálukú yín gba títí ẹ̀. Èmi like àfáà yìí, wọ́n ti sọ̀rọ̀ sí, jẹ́ kí n defend ẹ̀. Ẹ wá tó fi ń kó sí nǹkan mi kí yẹn máa jẹ́ títí àfáà. Dókítà, ìjọ́ mi tẹ́ ẹ bá sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀
tí gbogbo àwọn ásáàrù kájìnà tó ní bídíà yẹn àwọn wo ló wúlò fún ṣó ní bídíà ló ẹyin làwọn tẹ̀yìn àdírẹ́sì ni àbáwọn ẹlẹ́ṣẹ̀ a ní tẹ́ ló sọ gbólóhùn yẹn kí ni ọ̀rọ̀ àwọn tí bá ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín báyìí ọ̀rọ̀ yín tiẹ̀ ń múyàn ó múnú yàn jàre àfẹ́sà òkè ẹ̀ka lẹ́ńbẹ̀ yẹn jàre ń tiyín àfẹ́sà òkè Allah akbar àfẹ́sà òkè yìí èèyàn kan tó já sí pé èmi mọ̀ pé kí àáfàá wà kó lóun ò fẹ́ sọ̀rọ̀ kóun fi ṣẹ̀yàn mi ò mọ káàfàá wà kó lóun ò fẹ́ sọ̀rọ̀ kóun ò fẹ́ fi ṣẹ̀yàn sọ síta ò ìṣesí yín sọ mi ò mọ mọ́ ṣe ń pa àfẹ́sà òkè mo kàn mọ̀ pé àáfàá Saheed nígbà kan ṣùgbọ́n ìjà àáfàá Saheed àáfàá yẹn ò dàbí mọ́ ẹ̀yìn tí ń wálẹ̀ àáfàá tí ń yára fún Saheed díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn èrò tí ń bẹ lọ́dọ̀ Saheed náà ní ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà làáfàá náà ò ṣe lè sòótọ́ ọ̀rọ̀ gerege ìyẹn àfẹ́sà òkè fúnra rẹ̀ àfẹ́sà òkè ò lè sọ̀rọ̀ gidi kódà nígbà tí Saheed tún láláìṣe àfẹ́sà òkè kò lẹ́nu àti sọ kó rọ́dà ẹ̀ ṣùgbọ́n ẹnu ẹ̀sà òkè yá tẹ́ ẹ bá fẹ́ rọ́dà àwọn tẹ́ ẹ pẹ̀lú ní bídíà ńjọ́ tó ń bú kàfílà káwọ́là ńjọ́ kínní àná àtọ̀rọ̀ tí ò wúlò nínú ẹ̀sìn náà ń bẹnu tó fi bú kàfílà tẹ́lẹ̀ ń pè ọ̀rọ̀ dù ẹni tó wá wọ́ọ̀sì ju tẹ́gbẹ́ bí kàfílà ṣe wá wọ́ọ̀sì lòun náà ṣe wọ́ọ̀sì yẹn wọ́n wá tún gbógun tẹ ó lálàṣẹ dàrẹ́ẹ̀tì ò lè fèsì ẹ̀sà òkè ṣé àǹfà súnà nílé ìwé lẹ́yìn kílẹ̀ wọn súnà o Saheed Shittu ò lè fèsì fún Saheed pọ́blíkì ṣùgbọ́n ó lè sọ̀rọ̀ Saheed lábẹ́lẹ̀ ń pé ṣáwọn nǹkan báyìí tó ń ṣe àwọn nǹkan báyìí ṣé àkídà súnà nìyẹn náà ó máa ń sọ lábẹ́lẹ̀ ni ò lè sọ pọ́blíkì gbogbo eléyìí náà ń túmọ̀ sí pé àìdúró déédéé ohun tí wá ń ṣẹlẹ̀ sí Kútúbí lọ́wọ́ Kútúbí náà ló endorse Saheed pé dáwà ẹ̀ wúlò ó mọ àwọn kan àwọn àfáà kan tí wọ́n ti sọ̀rọ̀ Saheed ní aláwa rán wá so aláàtí wá rán sóun náà báyìí ní ìsinmi tí ń jíṣẹ́ fún báyìí nígbà tó fẹ́ sàòkè lẹ̀ Saheed ń jíṣẹ́ fún Kútúbí àti Yunus Kamaldeen àwọn méjì ní ń jíṣẹ́ fún lọ́wọ́lọ́wọ́ báyìí àìtí máa fáà mi tuntun máa jíṣẹ́ ṣètọ́nù ẹ̀ fún ní ọ̀la torí aláàkán ni rán àwọn iṣẹ́ tí ń jẹ́ yẹn ara o afanaj'al al-muslimin kal-mujrimin afanaj'al al-muslimin kal-mujrimin mùsùlùmí ò ní dàbí pòkì láéláé kí àyàn sì lè pa òkùnkùn pọ̀ mọ́ ìmọ́lẹ̀ òkùnkùn ò lè bá mọ́lẹ̀ rìn oníbídíà ò lè ṣọmọ ìyá onísúnnà tànẹ́bì láéláé àfẹ́sà òkè tí Kútúbí la rí nísìnyí là ń gbọ́ díẹ̀díẹ̀ o kó má yẹ pé àbùkù tí ó máa padà wá kan ẹ̀sà òkè fún ara ẹ̀ ní ara ẹ̀ fún ara ẹ̀ àbùkù tó máa padà wá kàn yín tí Saheed máa fi kàn yín mò ń sọ o kò tí ì ṣetán pẹ̀lú yín ni àwọn kan dì í mú wọ́n dì í mú fún inú yín ti ń bí i tẹ́lẹ̀ ṣùgbọ́n àfẹ́sà òkè ló súnnà pẹ̀lú Saheed Shittu gbogbo àwọn ìdájọ́ ẹ̀sìn tẹ́ ń sọ lábẹ́lẹ̀ yẹn ẹ sọ pọ́blíkì gbogbo àwọn Saheed wa lọ ń bá padà tó ń kí padà yẹn ṣónísúnnà gbogbo wọn tẹ́ fi rí i pé Saheed ò gbọ́dọ̀ má dìfẹ́ǹdì ẹni tó ń dìfẹ́ǹdì torí kí mọ́ní àjò wọn jọra tí ò bá wá ṣe bẹ́ẹ̀ ni kò lè ní freedom tó fẹ́ ní Nàìjíríà ṣùgbọ́n gbogbo yín tẹ́ pa yín láàfà ẹ̀ níjọ́ tí gbùrú bá fa igbó Saheed á fa gbogbo yín náà yín ti ń yọ Kútúbí kù díẹ̀díẹ̀ torí kò bá plan tó fẹ́ ṣe mu ẹ̀yin náà ò ní túmọ̀ lọ́dọ̀ ẹ̀ náà bákan náà ẹ̀bẹ̀ ẹ̀kọ́ náà ni Abu Sufyan ó ti kó yẹn náà mọ́ gbogbo yín tó kù là ń wò ṣé ẹ ti Jamiu Adégún Jamiu Fọfọlúwaṣọ yẹn ṣẹ́rí yẹn ti tiẹ̀ tẹ́pùlù tó máa fi wọn òjò àbùkù títì yẹn báyìí àìtí ìmọ̀ ẹ̀ measurement tó máa hàn èyí tí wọ́n ṣe sẹ́yìn yẹn episode 1 nìyẹn episode 2 gbogbo wọn sì ń bọ̀ wá gbogbo yín alábòsí gbogbo yín o ẹ̀dẹ̀mọ́ ohun tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tásìkò ẹnìkan kan yín bá ń tó a máa yà síbẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹja jìnnà sí bídíà ẹ̀yin jàmáà ẹja jìnnà sí bídíà àtàwọn oníbídíà náà
tá a bá rí pé bídíà wọn fojú hàn ẹlòmíì ṣe bídíà tí ó mọ̀ ọ́n ṣùgbọ́n tá a rí bídíà eléyìí fojú hàn yìí ń ṣe dáadáa ni tí a tún sọ fún tí ò bá gbà ẹja jìnnà sí i áńgù mẹ́rin ló fi yíìsì fún ẹ kó dá bídíà mọ̀ tó bá tiẹ̀ kéwù ọ̀nà mẹ́rin gbà láti yíìsì fún ẹ bídíà láti bí ádàdì àyà mẹkáàní àti zamani òun ní bí òǹkà níjọ́ tó o bá ti ń ṣe ju òǹkà tí o ti kó sínú bídíà bó ṣe fẹ́ ṣe so bó ṣe ṣe àdúrà yẹn so bó ṣe fẹ́ ṣe àti ààyè tó ti fẹ́ ṣe ààyè wo ni ànábì máa ń ṣàdúrà yìí fún àbí ní máa ń ṣe é sí àdúrà tá a ṣe tá a bá fẹ́ sùn lálẹ́ èèyàn kì í tẹ́wọ́ àdúrà ẹ̀ lọ́sàn-án o makan ààyè tá ànábì ò tẹ́wọ́ àdúrà èèyàn kì í tẹ́wọ́ àdúrà ń bẹ̀ o àwọn eléyìí nǹkan a fi máa mọ̀ pé àwọn bídíà ni àwọn nǹkan wọ̀nyẹn ó rọrùn láti dámọ̀ kí yẹn jẹ́ bí ó ṣe jẹ́ ń bẹ̀ yẹn ó dàbẹ́ ní pé mo rí ìbéèrè kan lẹ́ẹ̀kan àyè bẹ́ẹ̀ kọ́ ni bí àmì ò dẹ̀ rí ni ẹni pé èèyàn kan ń béèrè pé kí ni ìbéèrè yẹn bí ẹ bá lè fẹ́ béèrè ìbéèrè bí àkẹ́dẹ̀ fi nọ́mbà síbẹ̀ kí wọ́n béèrè ìbéèrè bí a ká fi 5 minutes sílẹ̀ ẹ bá fẹ́ béèrè nǹkan within 5 minutes no ẹ má fi nọ́mbà lẹ̀ jàre because the second line tí mo lè fi receive call yẹn kò sí data lórí ẹ̀ tẹ́lẹ̀ mi lè fẹ́ pe WhatsApp number bá lè fẹ́ lọ pe nọ́mbà ilé ìtàwé ṣe program yẹn máa cut nǹkan tí èèyàn ṣe pẹ̀lú má fẹ́ pè direct number ṣáà lè fi sí ẹ fi second line yẹn sí ẹ lè fi second line yẹn sí kò ń ṣe tó parí 71 o second line yẹn lè fi yẹn síbẹ̀ fún ìṣẹ́jú 5 ok yẹn kan béèrè pé which sect do I belong to àwọn náà là ń sọ fún yín sìn pé ẹgbẹ́ pé aláàní wàlá tẹkúnú minal mushrikin Suratul Maida àyá ẹlẹ́ẹ̀kẹta pé kí a má jẹ́ ẹlẹ́bọ aláàwá là mọ́lẹ̀ káwọn wọlé ẹlẹ́bọ àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n pín ẹ̀sìn wọn tí wọ́n fọ́nká tí wọ́n dá ẹgbẹ́ lẹ̀ tó dẹgbẹ́ tí kálukú wa sọ pé tèmi ló dáa jù tèmi ló dáa jù tèmi ló dáa jù so sínú sect kankan o sí nínú sect kankan o sínú ẹgbẹ́ kankan ànábì ní gbogbo ẹgbẹ́ ló máa wọná àyàfi ẹyẹ kan ọwọ́ láwọn wọlé ẹyẹ kan yẹn wọ́n ní àwọn tí wọ́n dúró síbi tó wọn ànábì dúró sí àtàwọn sàábì òun níbo lànábì dúró sí ibo làwọn sàábà dúró sí wọ́n dúró sórí kìtáàbù Allah àwọn sàábà sì dúró sórí kìtáàbù Allah àti súnà ànábì Muhammad ibi táwọn náà dúró sí nìyẹn gbogbo ẹni tí ó bá là yóò dúró síbi tí àwọn sàábì ànábì tí wọ́n dúró sí ni o kò ní yapa aláàṣẹ ni wàá tasimu bihablillahi jami'an wala tafarraqu ẹ dìrọ̀ mọ́ okùn Allah lápapọ̀ ẹ má pín gbólóhùn pé táyé ó fi tán ẹnu wa ò ní kò gẹ́gẹ́ bí àdámọ́ gẹ́gẹ́ bí ìjẹ́ ènìyàn a máa yapa ẹnu lóòótọ́ níbi àwọn òrí kan tèmi wò pé ó dáa tí wọn náà wò pé bí a kò dáa ṣùgbọ́n kò ní jẹ́ bí ọ̀rọ̀ àkídà tá a bá wá ní differences látara ẹ̀rí kan tèmi ní àbí èyí tí wọn náà ní ibi tí ó jẹ́ solution fẹ́mi àti yín ni kí ni o òun ni inú kìtáàbù wà súnà òun ni kí ni o kìtáàbù wà súnà ni ó jẹ́ solution fún wa tó níbi àdíìsì tí wọ́n á béèrè lọ́wọ́ ànábì pé àwọn ọjọ́ wo ni ó máa là nínú gbogbo àwọn ẹgbẹ́ tí gbogbo ìjọba ń pín sí torí Yẹ̀wúdí á pín sí 71 ọmọ náà gbogbo wọn kò sẹ́yìn kan tó là ń bẹ̀ Nàsárà 72 àwa ń tiwa àwọn máa pín sí 73 àwọn á béèrè lọ́wọ́ ànábì pé ẹ rí i pé àwọn wo ni
ẹyẹ kan tí wọ́n máa là yẹn ẹ̀rí ànábì ní màkánà ana alayhi al-yawm wa sahabi pé àwọn tí wọ́n dúró síbi tó wọn àlá òun ànábì sáfùlà pé ibi tó wọn ànábì àtàwọn sàábì òun dúró sí ọ̀rọ̀ àlà nínú ẹgbàá wa àdìsí míì wọ́n wá ní umul jamaha pé àwọn jama ni so wọn ló fi wáyé pé kí ni àwọn afáàfin wa mú pé alu sunna wal jama àwọn tí wọ́n ń tẹ̀lé sunna ànábì tí àwọn jama làwọn sàábì ànábì so à ń tẹ̀lé àgbọ́yé àwọn sàábà lórí ohun tí wọ́n gbọ́yé lóhun tá ànábì kọ́ wọn lápapọ̀ wọn òun ni jamaha ni tó wàá bá ní sàlàfíà pé àwọn òun ni sàlàfíà ẹ̀rí ànábì ní kọ́rùnù ní pé káyọ̀rù kọ́rìnì súnmọ́ yẹ̀lúnàwó èyí tó fi ń lóore jù nínú sẹ́ńtúrì òun ni sẹ́ńtúrì òun ànábì àtàwọn sàábì òun ó ní lẹ́yìn náà sẹ́ńtúrì tó tẹ̀lé lẹ́yìn náà sẹ́ńtúrì tí ó tẹ̀lé that is the first third century òun ni the best century láyé kò sì ní sírú ẹ̀ mọ́ tá yóò fi tán now òun ni ìyẹn báwo la ti wá mú gbólóhùn sálàfù pé àwọn wo sálàfí gbólóhùn sàlàfíà ò kì í ṣe ẹgbẹ́ kì í ṣe sẹ́ẹ̀tì torí kò sí olórí nípa eléyìí ni olórí wa tá a máa tẹ̀lé kódà a ní òfin míì lọ́tọ̀ ju kìtáàbù wa súnà lọ ànábì ló fẹnu ara ẹ̀ sọ fún Fátímà nípa pé ní ìmọ̀ àná sálàfù dáadáa ni mo jẹ́ fún wọ Fátímà láti ọ̀bẹ̀rẹ̀ àwọn láti wá mú gbólóhùn sálàfù pé ànábì ní sálàfù bàbá ní àwọn sálàfí àwọn sàábì ànábì àwọn ní kíni àwọn ní sálàfù wa eléyìí tí à ń wo àgbọ́yé wọn tẹnu wọn kò lé lórí ọ̀rọ̀ ànábì ni a fi ń ṣe ìbádà bí sàábì ẹ̀kan bá sọ̀rọ̀ níbi tẹ́ fi mọ̀ pé a kì í ṣẹgbẹ́ à ń ṣe sect lélẹ́yìí o tí sàábì ẹ̀kan bá sọ̀rọ̀ tí ó bá bá kìtàbù wa súnà mu a tún sọ pé kí ni irọ́ àmọ́ eléyìí ànábì kọ́ ló sọ ọ̀rọ̀ sàábì ni kò wá bá kìtàbù wa súnà mu so ọ̀rọ̀ tí sàábì bá sọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ tó bá sọ àámu kódà ànábì sọ fún wa pé ká tẹ̀lé kìtàbù wa súnà àti àwọn kúlàfáwò rọ̀ṣídìn àwọn kúlàfáwò rọ̀ṣídìn ni àwọn tí Abubakar Umar Usman Ali ni lásìkò wọn náà bí wọ́n ṣe jó lórí ìlú tó náà tó bá sọ nǹkan míì tí ò bá lẹ́rìí àwọn sàábì ń kọ́ wọn tún ní mú wọn nílùú ṣùgbọ́n wọn ní jáde sí olórí lórí o wọn á máa sọ ní abẹ́ ara wọn ń bẹ̀ ni ẹ̀rí àpèjúwe tí ó jìnnà nígbà tí Ali tó mú àwọn kan àwọn bá jẹun yó ọba Ali gangan ìwọ ni Allah ó ní àgbákò ẹ bá ń kó wọn jọ àwọn ọmọ Ali ló bá kó wọn jọ ló bá kó wọn sí kòtò ló bá dáná sun gbogbo wọn Abdullahi ibn Umar wa gbọ́sẹ̀lẹ̀ yẹn pé Ali ò bá ti má ṣe bẹ́ẹ̀ yẹn o pé tó bá yẹ kó òun bá ń bẹ ní ipò Ali ní gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì tó wà náà láìpẹ́ ló máa ń bẹ nípò yẹn ni òun ò ní dáná sun wọ́n torí ànábì ní a gbọ́dọ̀ fi iná pa nǹkan Allah nìkan lè fi iná jẹ yẹn so àrísàábí tó ọ̀pọ̀sì olórí ìlú náà ń bẹ yẹn náà azin kò ṣe pé ọ̀pọ̀sì pé ó jáde lé lórí kó protest against ẹ o ó mú ó sọ lábẹ́lẹ̀ ni àtàwọn ìṣẹ̀lẹ̀ mímẹ́ tó pọ̀ tó ṣẹlẹ̀ gan nígbà tí Ali tún sọ nǹkan míì nípa zakatul fitiri tí Abu Musa al-Ash'ari ní lára o a lè sọ títí ẹ ní o lọ́jọ́ ayé ànẹ́bì láyé ànẹ́bì àtànẹ́bì fún ara ẹ̀ náà báyìí la fi ń yọ níta lè sọ yẹn tóun ó fi kún tòun òun ò ní tẹ̀lé òun ò ní fi yọ so àwọn sálàfù bá ti ń gbọ́ sálàfù ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ ànẹ́bì àti kọ̀nsẹ́ńsọ̀ àwọn sọ̀hábà òun ni wọ́n fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ gbogbo àfáà tó bá lóun já lùsùn tí ọ̀rọ̀ ẹ bá ti ń yàtọ̀ sí kìtàbù wa súnà tí ọ̀rẹ́ ò bá ti lọ pẹ̀lú ohun táwọn sàábà gbọ́ yé ohun tó sọ yẹn òun sọ̀rọ̀ sálàfù kọ́nfẹ́rẹ́nsì tá a pè ìjòkó gbogbo àwọn oníbídíà táwọn sàábà bá sọ̀rọ̀ láwọn kàwáríjì wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ táàtì ni wọ́n ì tí ì máa ṣe é lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fojú wọn wọ́n ti kóra wọn jọ tán síbì kan àwọn sàábà wàá ṣẹ̀ wàá rán Abdullahi ibn Abbas lọ síbẹ̀ ó yá kí ló ṣẹlẹ̀ sí wọn bẹ̀ yẹn ṣé lẹ́yìn tí Ali tó lọ pa wọ́n tí wọ́n pa wọ́n tààlà ní kí wọ́n lè pa tán ìjà tó rí sàábì míì tó lọ bá wọn kàwáríjì ṣe mítìnì ni ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ ń bẹ̀ yẹn
ẹni máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bídíà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wá ń bí ó fẹ́ dìdàkudà ni àbáwọn àáfàá tó bá wá jiná gan tó lágbára láti lọ bú ní bídíà sọ pé tọ ìrújú tó tún gbé wáyé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n o gbogbo àáfàá ní èyí tó dáa jù ni pé kí ni o kẹ́ ẹ má bọ́ ní bídíà jòkó débi tẹ́ bá díje torí pé ó lè lọ sọ nǹkan míì tí ó máa ṣe ròyìnròyìn lẹ́mìí rẹ̀ kí ló ń jẹ́ bídíà irun tí ṣètọ́nù fẹ́ràn jù ṣètọ́nù láìkì oníbídíà ju ẹni tí ń tún mutí tí ń ṣe zìnà tí ń ṣẹ̀ṣẹ̀ lọ ṣètọ́nù fẹ́ràn oníbídíà gan tó ló mọ̀ pé ìjọ táwọn ó jọ wọnú ná wọ́n ń pọ̀ sí nìyẹn kí alámáṣe wa lọ́mọ náà wọ́n lérò pé wọ́n bá àsìkò tí mo fílẹ̀ yìí náà tó apẹ́ gan lálẹ́ yìí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh so àwọn adúró síbẹ̀ yẹn àwọn sálàfù náà ní alùsùnà orúkọ tí wọ́n ń jẹ́ ní ẹ máa gbọ́ alùsùnà ẹ máa gbọ́ sàlàfíà ẹ máa gbọ́ fúrẹ́kọ́tù nàìjíríà ẹ lè gbọ́ alùsùnà wàlà hadis ẹ lè gbọ́ alùsàr wàlà hadis àwọn alùhadis wàlà asar àbí alùsùnà wàlà jamaha àbí fúrẹ́kọ́tù nàìjíríà gbogbo ẹ̀ náà ló wà ní hadis ní ó lẹ́rìí ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe wá dárú wọn mọ̀ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ò ní kọjá Quran kò ní kọjá hadisi pẹ̀lú àgbọ́yé àwọn sàábé ni tí ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ kò ní jẹ́ ròrí àáfàá tó kọ tírà àbí tó sọ̀rọ̀ tí ò lẹ́rìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.